اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة في الله، السلام عليكم ورحمة الله وبركاته. Adam ọba àlékún ìkẹ́ Ọlọ́run orí àjẹ́jẹ́ Ọlọ́run fún ọba àríwá Muhammad sallallahu alayhi wa sallam. Gẹ́gẹ́ bí ìṣe wa tí a fi àsìkò yìí lẹ̀ láti lè máa fi pé àkíyèsí wa lórí tọ́nà ọba tí ó torí ẹ̀dá wa sílé ayé ó lẹ́ni ọ̀rọ̀ nípa ẹ̀sìn. Ẹ̀dá tọ́nà ọba dá àwọn èèyàn ẹ̀dá tí gbàgbé ni o. Bákan náà ẹ̀dá tọ́nà ọba dá wa tí ò bá gbọ́ ọlọ́run ọba yóò máa jẹ́ tí ó máa ṣẹlẹ̀. Ẹ̀dá tó ọba dá wa tí ọba ní àyè kan tí ó máa pàdé àwọn ọmọ ẹ̀yà rẹ̀ tí wọ́n rí bí tiẹ̀ ó súnmọ́ ó gbàgbé ara rẹ̀. Abẹ́lẹ́ ọba ìkójọ tí akójọ yá yìí láti ó sáfàní fún aláyé àtàlẹ́kọ̀ọ́yàmà. Àǹfààní ayé rẹ̀ ó làwọn bàtà bá ń gbọ́ eléyìí dáa taari bí àti máa ṣe kàmá ṣe àǹfààní ayé nù kìí sọwọ́ bẹ́ẹ̀ kí àǹfààní ayé wá ní pé yóò lówó yóò lọ́lá. Àǹfààní ayé tó wà fún jókòtà jókòó yìí oníkàṣẹ́ ní ká máa lò ó níta bá ní ọ̀dà bẹ́ẹ̀ agbìyànjú káfí sílẹ̀. Àǹfààní kalẹ̀ kìyàmá òun náà ní bá wá sí láyé ọlọ́run wá fi àlejò náà tààrọ̀ rẹ̀ ọlọ́run fi dùn nípa ọmọ wa wọ̀. Ọ̀rọ̀ tí a ń bá ìkánu ọ̀rọ̀ olówó iyebíye tí àwọn aṣíwájú ti sọ kọjá tó sì jẹ́ nǹkan tí ó sì sábàbí láti fọ àwùjọ náà mọ́. Nínú àwọn ọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ àwọn àfáwà Sheikh Muhammad bin Abdul Wahhab rahimahullah ta'ala. Nínú àwọn ọ̀rọ̀ olówó iyebíye wọn ìkànlá tó bẹ́ẹ̀ là ń yẹ̀ wò. Àndẹ́ afáfọ́fá pé àwọn masáìl mẹ́rin kan bẹ́ẹ̀ yajibu ala al-muslim ma'rifatuha. Bí ẹ bá jẹ́ mùsùlùmí tó bá fẹ́ là láyé ìwé ẹgbẹ́ ìwé ọmọ mẹ́rin náà. Al-ilm alákọ̀ọ́kọ́ ó dẹ́ni ìmọ̀ àti sàlàyé nkọjá ìlú náà wá ní. Ó ní ìmọ̀ tí yóò jẹ́ àmàkálọ̀ ọlọ́run tààlà nẹ́bí kí ní Islam gan wọn bá ti ṣàlàyé àwọn eléyìí. Bákan náà wal amalu bihi lọ́pọ̀lọpọ̀ wa àwọn èèyàn máa ní ìmọ̀ ìpàtàkì lọ ilẹ̀ ẹ̀sìn àmọ́ lílò rẹ̀ ìmọ̀ sí àfẹ́kù pọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ká ní báwọn yẹn ti kéwú tó ni wọ́n bá ń lo ìmọ̀ náà ní subhanallah subhanallah àwùjọ ìlú mọ̀ dáa
àwùjọ yóò máa dà ẹ̀wọ̀ lé ní kọ̀ọ̀kan ẹ̀wọ̀ ilé student tí wọ́n kúrò lọ́dọọdún ẹ̀wọ̀ àwọn ẹ̀wọ̀ àwọn tí wọ́n ti ṣáádà nílé kí ó kọ̀ọ̀kan lọ́dọọdún káwá jẹ́ sí pé a ní ká máa lo ìmọ̀ yìí ní ká bá rí ìlú bẹ́ẹ̀ àwùjọ yóò máa torókèlè máa pẹ̀lú kéwú tí àwọn ẹ̀dá tẹ́tẹ́ ó kéré máa àárín ilé kọ̀ọ̀kan yóò máa kúrò sí ètò tó okun ọmọ akẹ́kọ̀ọ́ èyí tó kéré náà kọ́ra àwọn mẹ́rin kúrò sí tó tọ́ rẹ́dì ní ẹ̀rọ iye ẹwà àwọn ọmọdé àrísù tó jẹ́ ti ìsìlámíyà tí ń bẹ lọ́rọ̀ nìkan àbísọ àwọn ilé kéwú mi náà tí ń bẹ lábẹ́ lọ́rọ̀ káwá sọ Kwara State generally káwá sọ Nàìjíríà káni ká máa ń lò ìmọ̀ ní àwùjọ yóò ti máa àdébà Muhammad sallallahu alaihi wasallam mélòó ni wọ́n àwọn tó ń fa àwùjọ ni wọ́n tí wọ́n fa àwùjọ wọn bàbá dáná bí lè mú Sheikh Muhammad Abdul Wahab tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun nìkan lórí ra rẹ̀ òun nìkan lórí ra rẹ̀ wọ́n sì máa ń sọ pé yíká lọ kàtà Saudi Arabia before 300 sáájú kò dáwà yìí 300 sẹ́yìn ẹ̀rọ kàtà Saudi Arabia kẹwọ́ ti 300 yẹ sẹ́yìn gbọ́n ti rí mẹ́bàá wọn tó ní Saudi Arabia ti rí lónìí tó yẹ lùtọ̀ kọ̀ọ̀balẹ̀ táwọn náà kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó jẹ́ tó lówó táwọn náà ní lónìí kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run sì lo Sheikh Muhammad ibn Abdul Wahhab rahimahullahu ta'ala àwọn ọlọ́run bá lọ sábà tí ìlú sáwọ́ ti rí bá kú tó fi wá di pé kọ́dà owó náà àdúrà ìfọkànbalẹ̀ bẹ́ẹ̀ Mákà Mádínà wọ́n sáà fi síbi lọ́rọ̀ rẹ̀ ọ̀tẹ̀ irú ìrìn táwọn ń rìn iṣẹ́ táwọn ń ṣe àwọn ọ̀rẹ́ láti ṣé kò nìkan pẹ̀lú màmá ọlọ́ọ̀bá èyí tá a náà ṣe yìí mọ́sálùmí sábà ní máa wùjọ wáyé o aláìlẹ̀ ẹ̀nà náà ìdájí lọ nǹkan kejì tábà pé ó sábà ní pọ̀ mùsùlùmí ìwọ̀n ní al-amalu bil-ilm ìmọ̀ tó máa ń lò tó máa ń kọ́ mọ́ èyí tó máa ń pa nẹ́bí èyí tó máa ń pa Islam ọwá máa lò bí tí a yẹjọ́ ọ̀rọ̀ sí ìtẹ̀jọ́ ká tó bẹ̀rẹ̀ ad-da'wa إليه الدعوة هاي الدعوة إلى العلم هو يوم بسبب ما يوجد mo gbé níjẹ ẹjọ bàtà sọpá àdáwà kí o ṣe dáwà àtúntò wa pé àwọn àfáìsì ti sọ́nà méjì pé ẹni tó fẹ́ máa ṣe wáàsí ṣé ó gbọdọ̀ ní pé gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ pátá ń nílò kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ pé àwa rí àkòsí kan tí etí máa lò àmọ́ èyí tó dáa fún ẹni tó fẹ́ ṣe dáhùn àwọn tó kéde yìí èyí máa fi ń sọ kó sì kéde kó náà sì máa lò èyí tó lẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àbá ẹ̀sìn náà ni náà kí náà pè ní dáhùn tabani ad-da'wa kí wọ́n pè bẹ́ẹ̀ ìta gbàlẹ́ pẹ̀lú dáhùn ní ad-da'watu ila al-islam ká pèpè sínú islam ad-da'watu ila al-islam ọ̀nà méjì ló pín sí ọ̀nà àkọ́kọ́ da'watu ghayri al-muslimin ila al-islam àwọn tí wọn kì í ṣe mùsùlùmí agbọ̀rọ̀ àwọn náà ṣe islam nínú dáwà táwa ní kátà sí láwùjọ wa yìí dáwà tó wáyé ní mùsùlùmí ila islam a ní láti gbé àwọn tí wọn kì í ṣe mùsùlùmí sí islam eléyìí àríṣe òkèrè púpọ̀ bí ẹ bá ṣe àwọn tí wọn tún gbìyànjú eléyìí àwọn ní comparative bẹ́ẹ̀ sì ni àwọn kankan fúnra wọn ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn kan níbi tasfiya wa tarbiya àwọn náà níbi wọn jọ mọ́ níbi wọn sàn pé àwọn ẹ̀sìn Islam irú Islam àwọn ẹgbẹ́ fún wa sí
tí wàhálà ti ṣẹlẹ̀ nù. ẹlẹ́ẹ̀kejì nínú tí dáwà àwọn pínṣẹ́ àwùjọ tó wà lónìí òní da'watu al-muslimin ila al-islam as-sahih. káàkiri àwọn tá a jẹ́ mùsùlùmí náà àwọn tí wọ́n bí sínú ìsìláàmù yìí bí wọ́n ti bí wá sínú ìsìláàmù yìí náà a sì ló kọ́ mí ta lè pẹ́ sí tí wọ́n bí wá sí a ló kọ́ mí ta lè gbé lọ al-islam. káwá fi àwọn ọgọ́rùn àwọn èèyàn tí wọ́n bí sínú ìsìláàmù yìí àbí tá a náà ń gbá ìsìláàmù ila sahih islam. islam wo lálàáfíà irú islam tọrọ fún Ànábì sallallahu alaihi wasallam dáwà àti àwọn ìṣẹ̀lẹ̀ bíi lónìí lóbi jẹ́ pé dáwà lójú ayé Ànábì sallallahu alaihi wasallam ó yàtọ̀ gédégbé tí ó dáwà báwọn sí lónìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n bí wa sínú islam ni pàtàkì lọ ní Nàìjíríà náà wáyé wọ́n bí wa sínú islam ni irú islam tí wọ́n bí wa sí làwọn náà wá sí islam náà sì bí wa sí yìí nínú asar kìí ṣe islam sahih ó yàtọ̀ pátápátá sí islam tó ń fira ní Muhammad ní gbogbo bí kò lè jẹwa ní gbogbo àwọn agbègbè pátápátá òní ayé ti bá islam wà débi pé àwọn afáwọn sọ fún wa pé àwọn sọ̀hábà tí wọ́n bá Ànábì lò tọ́lọ̀ máa fún wọn láǹfààní àti wáyé kí wọ́n dé lùwà ìwò kí wọ́n dé Nàìjíríà ṣé àwọn ọ̀tún náà lélẹ́yìí mú ó ní mo náà lè ṣe Islam bá mi fọ́nà bí Ànábì sallallahu alaihi wasallam. so dáwà tí wa ìtòwọ̀rọ̀ tí sí ọ̀nà méjì nìyẹn. tí a bá ń sọ pé ìtẹ́pẹ̀ dáwà ó ní ad-da'watu ila Allah ìtẹ́pẹ̀ dáwà gẹ́gẹ́ bí àpáwà Ibn Taymiyyah rahimahullah ta'ala báwọn sì ti máa dáwà wọ́n ti tún wọ́n dáwà pé ad-da'watu ila Allah ẹ̀wò ad-da'watu ila Allah ay da'watu ila ittiba'i Allah. ẹni tó fẹ́ ṣe dáwà ó gbọ́dọ̀ ọmọ tí wọ́n pè ní dáwà tí ò bá mọ tí wọ́n pè ní dáwà ojú tí Islam fi pè ní dáwà tí ò bá mọ̀ yóò lóun ṣe dáwà ni bẹ́ẹ̀ ni tí ó máa bàjẹ́ yóò máa pọ̀jù yóò máa tó ṣe lọ bá a ti rí àwọn du'at àwọn tó ń ṣe dáwà ló máa ti pọ̀ wallahi al-azim ní tí wọ́n ń bàjẹ́ ó pọ̀ ju tí wọ́n tó ṣe lọ kọ́dà kan fẹ̀ kan máa ń ṣe wá sí ó bẹ́tà ẹni fún alexander méjì mo sọ pé afáwa ẹgbẹ́ ọ̀tá sọ ní sí gbogbo ọ̀tá kó làákà ìfún àwọn òkè pé táwọn pé da'watu ila Allah ay ad-da'watu ila ittiba'i Allah. so gáyà ẹni tí ó ṣe dáwà ni pé mo fẹ́ fi àwọn èèyàn lọ síbi ìmọ̀ kẹlásì ọlọ́wọ́ bá nìkan ṣoṣo fún owó ọ̀tẹ̀lẹ́ dàbí náà ìtumọ̀ dáwà náà ọ̀dún táwọn inú ní táwọn pépé lọ ìyí náà lé ìmọ̀ tẹ̀lé ọlọ́wọ́ ẹni má báwọn yẹn sọ̀rọ̀ ìdí ọgbọ̀n ọ̀jẹ́ pé kọ́kọ́ ṣe pé mo fẹ́ báwọn yẹn sọ̀rọ̀ ṣe pé ọlọ́run ló máa tẹ̀lé kọ́dà ìní tí ń sọ̀rọ̀ gángan tọ́rọ̀ mi bá takùtọ̀ náà bá wọn ní tẹ̀lé mi ìtàn pé dáwà nìyẹn wọn á ní wọn fún alẹ́ sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn dùn àwọn tó ń ṣe wáàsí láwùjọ yìí wallahi alazim ìtàn bàjẹ́ ó pọ̀ jù ọ̀tún sí lọ. ẹni fún alexander nínú àwọn òkúta ìyẹn wáàsí pé olúmọ̀ǹká tó ké sí kálí mọ̀ pé abẹ́sọ̀ nationally kámọ́ sọ àwọn àbá lókàlì agbọ́ ibi àwọn ọ̀nà lánàá ẹni wọ́n yí sẹ́gbẹ̀ẹ́ kan náà àwọn ọmọ tí yí ní àwọn àbá kan bẹ́ẹ̀ pé àgbà irun táwọn sọ pa miskin onídìbà ibi tí wà sí ẹ dé owó ọdún tálẹ́ǹtì abẹ́ AIT ó ní àwọn tó kàwọn kan ṣe nínú àwẹ̀ báyìí lọ́wọ́ sáré lọ́wọ́ dájú báyìí AIT gbogbo bí AIT ẹwọ́ ọjà rẹ̀ wọlé òde àdékúlé ló kọ́ ara
ààrẹ ní kúrò àti lórí ẹwà àwọn wá sí ti ṣe ó sọ àtijọ́ kan ó dédú kan ó lé mi ọmọ bẹ́ẹ̀ ti ń ṣe nílẹ̀ yìí ó àmọ́ gbogbo tí bá ti ṣe wá sí nígbà pé wọ́n ní kú tọ́ ló ti lọ sí wá sí náà àdìgbé àsìkò ń bẹ́ẹ̀ tún máa àmọ́ tẹ́mi ò lè gbà bí n bá ṣe wá sí lọ́wọ́ bí n bá gbọ́ tẹ́nìkan tó wọ́n mọ́tà gbá pè wọn yóò kà àbùkù ó ní ògbọ́ ọ̀wọ́ mọ́tà gbá pè wọn láti tó wọn síkèrè láti kó ṣe wá sí lọ́wọ́ ipò ni wọ́n ń gbé lọ kí ló ń bá wa sọ dẹ́ nígbà tí a bá lè fi ọ̀rọ̀ Ọlọ́run tó ń pè wá sí practical ti bẹ́ẹ̀ nù tó ẹ fi bọ́ọ̀yà tí ẹni lẹ́ni pé ọ̀fẹ́ káyọ̀ máa tẹ̀lé tọ́lọ́ ọba ọ̀hún wọn ń ṣe wá sí lọ́wọ́ nínú tọ́lọ́ máa ń pè wá tó ní káwá sí láyé wá tó gẹ́gẹ́ bí àfa practical kó ló ní ẹ̀yà kírun náà ká fara sí wá sí wa torí lára ń tàn bá yín sọ pé ká tẹ̀lé àṣẹ náà ọba ọlọ́sìn inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọlọ́ọ̀ni ẹ̀ẹ́rírun ni mo ṣe lọ́rọ̀ ayẹ̀ fún gbogbo mùsùlùmí mo sì bá gbogbo sí ìyẹn ló fa àyà yìí sábàbù nùsùlù rẹ̀ nínú ìsọ̀kalẹ̀ àdébíwá lórí ogun pẹ̀lú àwọn sọ̀hábà ọlọ́run tó máa fi tọ̀ ẹ má lẹ́ kí wọn ẹ má lẹ́ dilé ìròyìn o ẹ má lẹ́ dilé ìròyìn sọ́ọ̀tù nìsà ta ló hà pàdé sọ́ọ̀tù nìsà lọ́wọ́ ta ló dé jáde sọ́ọ̀tù nìsà ìwà máa ẹ̀kọ́ wà ní tí ó dáwà lọ́lẹ̀ náà mo sì fẹ́ káyà ẹ̀ káwà ní ìlú náà gẹ́gẹ́ bí ọlọ́wọ́n wọ́n ní sọ̀sọ́ náà pé tó ọba wà láàrin wọn ẹ̀ kírun fún wọn káwọn apá kan nínú àwọn mùsùlùmí tẹ̀lé wà lójú ogun káwọn jọ kí o pẹ̀lú rẹ̀ àwọn apá kan tó kù káwọn fèsì àwọn ọ̀tá ayàpọ̀ alẹ́ wọ́n àsìlẹ̀ àwọn àti àbẹ́lẹ́ fún jà kọ́nà ọ̀tún sọ nínú suratu Al-Baqarah ọlọ́ọ̀ni kọjá bí wá nẹ́sẹ̀sì débi pé ẹ̀rùn tẹ́lẹ̀ kí kò rọrùn fún yín kẹ́ẹ̀kún àìsíbẹ́jì ẹ máa kí bẹ́ẹ̀ ti ń jà lọ́wọ́ náà àwọn tó wà lórí ẹṣin ká máa jà bẹ́ẹ̀ àwọn tí wọ́n wà lórí ilẹ̀ táwọn òògùn ẹṣin bá sì ń jagun lọ́wọ́ káwọn náà máa kírun bẹ́ẹ̀ ká sì máa jàjà wọn lọ ìwọ wá ní pé bí wọ́n ṣe wá sí lọ́wọ́ pírísìpù tiẹ̀ ni pé ọ̀fẹ́ nìkan kó láti tó bá fẹ́ pè é tọ́fẹ́ dúró pé àwọn ìmọ̀tún lásìkò ọ̀bọ̀ ọ̀lọ́ síkà tọ́pù máa ti sọ́pù wá sí wákàwà ń ṣe tó lè tàn sí ilẹ̀ tọ́lọ́ ọ̀bá yìí wọ́n láì láti mo ní ní rẹ̀ lè sẹ́sì tẹ́lẹ̀ pé wá ti kú ní ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ẹni pé ẹni yìí sì tábánikà wo ìtumọ̀ الدعوة لدى أخوة ابن تيمية رحمه الله تعالى الدعوة إلى الله كفر بسيط الله أن يفا يوم بسيط الله رحمه في كم أكبر لك يجي إليه نسي نلوني أيوة نسأله ní ọjà gbọ́rọ̀ primary school Habibillah ọ̀kan náà ọmọ ṣíkáyà rahimahullah oníṣẹ́ wáàsí òkú náà sí ní nǹkan tó yẹ kó wọn dẹ́rù bàbá àwọn sí wáàsí òkú ó yẹ kẹ́ dẹ́rù ọlọ́run bá wọn èèyàn àkọ́kọ́ náà wáàsí òkú lọ sí wọn náà wá sí ó yẹ kó dẹ́rù ọlọ́run bá wọn èèyàn pé ó kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ káwọn sí wáàsí kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ kò bá súnà lẹ́nu pé àtiwáàsí òkú tán ni o àwa para mú ọjọ́ ọjọ́ kẹta ọjọ́ kẹrin àmọ́ kò sí tó burú níbi tá a ti sin òkú ni àwọn ká máa kójọ ní olóòkú ká máa ṣe wá síbi ìtọ́wà òwò bá wà
bẹ́ẹ̀ wọ́n bá bí ọsùn wá sí irú bẹ́ẹ̀ ni irú wá sí bẹ́ẹ̀ wọ́n mọ̀ lẹ́ka tí káwọn èèyàn kẹ́yìn náà ẹni o ẹ̀ bá wọn kọjá yín o abáyé wọn sí wá sí lẹ́kọ̀ọ́ fáá bó tẹ̀lé pé wá sí tọ́pìkì ẹgbẹ́ náà láti bẹ̀rẹ̀ dé parí àwọn alùsùn náà ló fi kú kọ́dà wọ́n bó kan Sheikh Abidullah rahimahullah ta'ala ó ní àbá Madina ó ní kò láti pọ̀ tán ó sọ ọba náà gbogbo àwọn Dr. Abdulrahman gbogbo olókùn jọ náà bí wọ́n bá wà sí lọ mọ́kùnrin wa tó lé pé ilẹ̀ ti sú táwọn èèyàn pé ilẹ̀ ti sú báyìí ẹ̀sẹ̀ pé àwọn náà òkè wọ́n náà wà fà bí bàbá náà ó torí ó káyà kò sí lọ fún níwèé pé àsìkò ló tó but àwọn orí reaction àwọn èèyàn pé wọ́n mú oòrùn wọ́n sì mú pé àkọ́lé bí ó lé ó wá bí ẹsẹ̀ kan sókè báyìí wọ́n láì láàbí mo wo fídíò rẹ̀ báyìí lọ ó ní lóòótọ́ ẹ̀ lọ́gbé tó àmọ́ wá lọ́sọ̀ báyìí wá gbé báyìí ó ní mo gbẹ́sẹ̀ nínú mi rí láì láàbí ó sì lọ mú kọ́ńdà táàbẹ̀ tó kọ́ńdà rẹ̀ ó sì lọ mú wá ìwé èyí táwọn ti lọ́wọ́ yìí gan ju ẹ̀rọ lọ. ok níbo ni wọ́n á pèpè lọ so kò sí ní hajj sọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe wá sí lónìí wọn kò báyìí láti wọn ò fi àwọn èèyàn lọ síbi ìtẹ̀láṣẹ ọ̀nà ọba àwọn àfa àgbà tí gbogbo ayé nà wọn kátó máa sọ àwọn kúkú nù wọn. so afawa Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó ní kata pé ní dáwà ad-da'watu ila Allah hiya tabani da'watu ila Allah ìtumọ̀ dáwà ní sókè rẹ̀ náà ẹ pèpè lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ok ìpèpè lọ́wọ́ náà ọba kí ni àwọn nǹkan tó kó sínú hiya ad-da'watu ila al-iman bihi adébẹ àwọn abi tó yẹ kí dáwà wa rọ̀ kázá ẹgbẹ́ ṣe dáwà tó yẹ kí àwọn èèyàn sínú ẹ̀sìn bóyá ó fẹ́ fi àwọn èèyàn tí wọ́n yẹ ṣe mùsùlùmí tẹ́lẹ̀ sínú ẹ̀sìn ibi gbogbo ẹni tó fẹ́ pè mo sọ fún yín pé dáwà tí wàá lónìí méjì ló fi sí ẹ̀kọ́ sí dáwà tánàbí ìsìlámù ànábì sọ̀sọ́lá dáwà tiẹ̀ dáwà tó ghayril muslimin ila al-islam dáwà tàbí nínú àwọn òṣèré lónìí bọ̀dà wà lákìmẹ̀ lónìí àbí àwọn tí mo kí sí mùsùlùmí sínú Islam ọlọ́run sì dìbà lẹ́lẹ́ lónìí kò túnmọ̀ kó dà àmọ́ ilé ti bàjẹ́ débi pé kákó pọ̀ èèyàn méjì bẹ́ẹ̀ kákó tún un léṣe bẹ́ẹ̀ ni da'watul muslimin ila al-islam as-sahih agbọ̀rọ̀ bí àwọn mùsùlùmí náà síbi Islam tó nítumọ̀ pẹ̀lú Islam wo náà sọ lójú ayé nàbí kí ni wọ́n pè ní Islam gàgà ọ̀wọ́ mùsùlùmí ọ̀nà kálukú kan ṣe tiẹ̀ ní onídìílé kan ṣoṣo ẹ̀sìn wọn yẹn ṣiṣi ní kálukú ṣe ń fi ọ̀tọ̀ọ̀tọ̀ ni lónídìílé kan lásán ìdí ọwọ́ bá mi kò jọ náà ìwọ ní Islam tẹ́lẹ̀ bí àwọn ẹ̀sìn pẹ̀lú ni olóbi fa afáwa Ibn Taymiyyah rahimahullah ta'ala ń sọ fáwọn gbòlátù Sufi tánjọ́ lùgbà wọ́n fi Sheikh Islam sí ẹ̀yẹ torí Sheikh Islam ìmọ̀ ń takò bíbí àwọn ọ̀rọ̀ ẹgbẹ́ inú gbogbo àwọn tọ́ọ̀gì náà wọ́n Islam nísìn láti wọ́n Islam àwọn tọ́ọ̀gì àwọn amúgbó àwọn amútí àti ìgbẹ́ wọn Islam Sheikh sọ pé kọ́lá kẹ́ẹ̀tì tí wọ́n sí kẹ́ẹ̀tì wọ́n lẹ̀ síbi tí wọ́n wà ó sì lórí tẹ́kùn ọ̀sẹ̀ bàbí lọ́wọ́ torí pé ẹ̀ ń pè wọ́n lọ síbi kúfùrù ni kẹ́ẹ̀sì tí wọ́n ń lẹ̀ bá ń tẹ̀tẹ́lẹ̀ pé tọ̀ wọn ò ṣe súnfí wọ́n sì ń kírun wọn wọ́n sì mú gbó wọn wọ́n ń kírun wọn wọ́n sì mú tí wọn wọ́n ń kírun wọn wọ́n sì tọ́jú wọn ẹkún wá pè wọ́n sí pé kí wọ́n pé yá ṣe lámọ́lá ti já ní ẹ wá pè wọ́n débi pé kó o pé ẹ̀dá kó o pé ọmọ ẹ̀dá mi náà pé ẹ ti pè wọ́n lọ sí ṣíríkù yẹn sòwò láti irú ìdáàbò làwọn ẹ̀ka wọn yẹn sí èyí ti lọ́wọ́ ajẹ́nu méjèèjì afẹ́ pé ẹ̀sìn Islam
àbáwọn tó wà ní islam gangan afẹ́ ṣàlàyé islam sọ̀híhù fún wa islam wo lọ́wọ́ fẹ́ràn Ànábì ìtumọ̀ dáwà pé bìmáàná ad-da'watu ila al-iman bihi ọlọ́wọ́n bá tá a fẹ́ pè wọ́n sọ́dọ̀ rẹ̀ yìí ọlọ́wọ́n bá tá a fẹ́ pè wọ́n sí pé máa tẹ̀lé àṣẹ ọlọ́run àkọ́kọ́ bí tá a ti bẹ̀rẹ̀ a gbọ́dọ̀ pè wọ́n síbi pé kí wọ́n ní mẹ́rin pẹ̀lú ọlọ́run bá kí wọ́n ní mẹ́rin pẹ̀lú ọlọ́run bá ibi tí dáwọ́ ti bẹ̀rẹ̀ nù. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbà tó rán Mu'adh ibn Jabal ó rán lọ sí Yaman ó ní kó lọ pé kó lọ pèké fún àwọn kó lọ ṣe dáwà fún àwọn ahlul kitab ìgbà tí wọ́n ń lọ Ànábì wọn sọ fún Mu'adh pé ibi tó ń lọ yìí ó pàdé àwọn ìjọ bẹ́ẹ̀ ò nínú àwọn tó pàdé bẹ́ẹ̀ àwọn ahlul kitab awwal ma tad'uhum ilayhi shahadatu an la ilaha illallah ibi tó ti bẹ̀rẹ̀ wá sí rẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ dáhà rẹ̀ shahadatu an la ilaha illallah pé kò sí ọba kan Ọlọ́run ibi tí dáwà náà kọ́ nínú ọ ṣàlàyé àwọn kan tó rọ kiri ká shahadatu an la ilaha illallah àwọn ṣàlàyé gbogbo tó rọ kiri ká shahadatu an la ilaha illallah ọmọ àwọn kásá rẹ̀ ọmọ ṣàlàyé fún wa ibi tó ti bẹ̀rẹ̀ nù wà ní ajabuka lè dáàbì. Ànábì tó bá ṣẹlẹ̀ wọn ni kèé ṣe bí wọ́n ṣe láyé ọ̀sẹ̀ náà tó bá ṣe tó rí bí wọ́n ti dá ọlọ́run wọ́n ti máa dápẹ́ ní shahadatu an la ilaha illallah wọ́n ti máa tó sọ fún wa pé lẹ́yìn lẹ́yìn ó tó kù wọ́n ẹ máa kí lọ́wọ́ àtúnwá so bí tẹ́lẹ̀ dáwà nìyẹn bí tẹ́lẹ̀ máa bẹ̀rẹ̀ mo fi ẹ bẹ́ẹ̀ ẹjẹ́ àwọn bẹ́ẹ̀ lọ́wọ́ sí lónìí shahadatu an la ilaha illallah téèyàn ò bá jókòó ti àfáà súnà téèyàn bá jẹ́ kí wọ́n lọ sí hálẹ́kọ̀ àwọn àfáà súnà kò lè mọ tó pé shahadatu an la ilaha illallah kò lè mọ tí wọ́n pè tí gbogbo ayé lọ́la lọ́lẹ́ fẹ́ orí àfikà olùmọ́sáàsì kan tá a ti máa ń ṣe dánilẹ́kọ̀ọ́ àwa gbọ́ débi al-iman abọ́ débi al-iman àwọn àgbọ̀ pẹ̀lú ògbọ́ náà tó bá ti nẹ́ẹ̀sì abẹ́rẹ́ arkanul iman arkanul islam ìtẹ́gbẹ́ ìrìnàjò sábà ọmọ kan máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ kékeré báyìí kó jọmọ ẹ̀yọ́ ọjọ́ náà òun náà ti kàwé pálí kúránì ní wọ́n ti ka dùlùsù làwàlẹ́yà ó dídọ́ báyìí dé ó dídúrà dùlùsù làwàlẹ́yà ó wá tó wá fi báyìí kí ó ti kékeré wọ́n pé àwọn ti ká irú eléyìí ń kọ́ shahadatu an la ilaha illallah mùsùlùmí ló mọ̀ tó mẹ́ lónìí ilé kéwú mélòó òun ni wọ́n ti sàlàyé lónìí ilé kéwú tó ti sàlàyé rẹ̀ kí wọ́n sàlàyé fún wọn ilé kéwú tó ti sàlàyé rẹ̀ yìí náà ìdí ó tún wó wọ́n ti kọ́ wọn náà kà ní ilé kéwú lónìí jágà bí wọ́n ti ṣe bá àwọn tó wá wọ́n fà wọn lé kéwú bá ń gbé kọ́kọ́ wá wọ́n fà wọn lé kéwú ok ṣáádà ni òjò lé kéwú yìí tàwíìdì òye àwọn àfa tàwíìdì òye wọn bẹ́ẹ̀ ni tàwíìdì ibẹ̀ ni gẹ́bí ní fíṣàn ṣẹ́kì islam olùmọ̀ láti bẹ̀rẹ̀ fún òwe pẹ̀lú fẹ́nu òun náà láti mú ẹ̀rí wá gbogbo ẹ̀ lọ́bẹ̀ bẹ̀rẹ̀ dáhùn àpapàtà bí ó ti bẹ̀rẹ̀ nù al-imanu billah bí yóò bá fi lè bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ dáwà rẹ̀ lè yanjú ibi táwọn ẹlẹ́gbẹ́ ti ṣe pọ́blẹ́mù náà ti ní pọ́blẹ́mù ibi táwọn ẹlẹ́gbẹ́ ti ní pọ́blẹ́mù ẹ̀ kàn lọ́pọ̀lọpọ̀ ní o pẹ̀lú hijab mashallah niqab mashallah al-lihya bẹ́ẹ̀ náà ni ṣòkòtò lókè ṣáádà òyà wọn yẹn ìwù gan asàbẹ̀pẹ̀ láwùjọ torí pé at-tawhid kéèsì kẹ́tí máa ń yàn bọ̀rọ̀ wallahi alazim lẹ́tí máa ń rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn pé tawhid òye wọn recently arábìnrin kan kọlọ ọba kó bá a ṣe àlékún fọnà má àràwá náà ó fẹ́ ọkọ tọkọdọ jẹ àbá ẹni ìgbàlá wa kọ lẹ́yìn òun fẹ́ máa
ó pẹ́ báyìí dé owó ọkọ̀ kò tí báyìí ó sì lọ sí ojú nù kí ni o sì jàmọ́ tàwíìdù o sí tàwíìdù ni o sí ìtàwíìdù yẹn máa ń jẹ pé àbótígbọ́ yìí ọlẹ́ analyze pé ìdánpẹ́ tàwíìdù yẹn kọ́ sọ rùbíyà example rẹ̀ sọ́wájú kó sọ́kàn alẹ́ mọ́ ọ́ tọ́ gbogbo akáma sójú òkú sọ́kàn bí o bá jókòó sọ́kàn bí ẹ bá mọ́lé bíbá kí ẹ bá kọ́lé sí ní obìnrin tí o ti bá dé sàmẹ́ tọ́lọ́ ti kọ́lé sí obìnrin rí bọ̀dé ẹgbẹ́ wọn sáfà ní sẹ́kù sí ní Dubai àbí èlú mi wọn kọ́lé sí àwọn ẹgbẹ́ bá gbọ́n ti ń ṣe gan-an pé ìtẹ́ ń rì mọ́lẹ̀ kọ́lá bí bá gbé tí gbé bá gbé gbogbo ayé ìgbésẹ̀ obìnrin yóò lò ó dàbẹ̀ tó kọ́lé sí ní yan rẹ̀ ní tí o sì bá dé sàmẹ́ wà kọ́lọ́ sí ẹ̀ ilé ní owó pamọ́ o ní gbogbo ẹ tí ń ṣe ìbáadà tí o sì tawhid bẹ́ẹ̀ asàfẹ́kù rẹ̀ ìdáwà sí kéré láwùjọ yìí dáwà ẹ kéré láwùjọ yìí àwọn sùúrù wọn fà fún fílẹ̀ o ó yẹ káwọn àfa tí wọ́n dá lẹ́kọ̀ọ́ kí wọ́n ní ìjókòó fún at-tawhid al-aqida kí wọ́n ní wọ́n gbìyànjú dáadáa o àmọ́ ta fídíò ìdòwò tọkàn wá o inú dé o mọ̀ pé táwọn yìí jókòó sọ́kàn nígbà wọn bá ní sọ̀rọ̀ tọ́ kó lè rí ẹ̀sìn ẹgbẹ́ bẹ́ẹ̀ ni yìí nìsín tó bá tó ṣe sàá tí o tó rí àbọ̀ ẹja kò ìjà tó pọ̀ náà ni ó tó sọ ní tuntun ọ̀sà eléyìí tẹ̀ tó jìnnà tẹ́tù mọ̀ pé ọ̀rọ̀ tawhid kìí ṣe pé wọ́n mọ̀ tawhid rububiyya tawhid uluhiyya asma wa sifat example rẹ̀ ayé àpá tó sọ rẹ̀ àdìs tó sọ yìí òun kò túmọ̀ pé tawhid ìjókòó sọ́kàn rẹ̀ ibùkẹ́ yóò jẹ́ ìyàwó àfa kò túmọ̀ pé tawhid ìjókòó sọ́kàn rẹ̀ orí ọlọ́run bá ní o ọlọ́run sàfọ́n wa o wallahi láti orí ni òun ni òfò àwọn mùnáfìkì wọ́n ti wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam gbogbo tí àwọn mùsùlùmí yòókù ń ṣe níta gbangba àwọn náà bá wọn ṣe wọ́n jọ ń kírun wọ́n jọ ń gbáwẹ̀ wọ́n jọ ń fi rògbòn alẹ̀ wọ́n jọ ń lò ní kọ́ọ̀bù bẹ́ẹ̀ ni mùnáfìkì ni wọ́n ọlọ́run ọba òògùn wọn ní tàwhídì ọlọ́run sábà wà ó ẹ̀jẹ̀ fún ẹlẹ́sàmù kan sí tẹ́gbẹ̀ bí ọ̀rọ̀ tàwhídì kìí ṣe pé mo ti gbọ́ ọ̀tọ́fẹ́ kú èyí ni jẹ́ àfà kábà máa ṣàlàyé fáwọn ìyàwó rẹ̀ kó máa ṣàlàyé rẹ̀ ẹlẹ́jọ́ máa fà kó máa ṣàlàyé fún wa bọ́lá ọ̀bá fún wa kò lè fún wa ọlọ́ọ̀ni máa ń lójú kó sọ́kàn yọ ó tó ń tẹ̀yẹ̀ máa ń tọrọ ìbá ti sọ̀rọ̀ yẹn kọjá bàtà ń sọ̀rọ̀ pa àwọn sàhábà Mu'adh ibn Jabal àtàwọn bákan náà sàhábà Abdullah ibn Mas'ud ìtàn àwọn jọ́ọ̀dù Allahumma zidni imana Allahumma zidni imana taba fún àwọn ọkùnrin tí bí ká tọrọ kankan lónìí nǹkan ọ̀kan náà fẹ́ fún wa o á ní ọkùnrin tí gbígbà àdúrà ẹ̀ ọ̀kan lónìí gbogbo wa kí kálukú tọ̀ tó bá wù kó bá ti tọ́ báyìí lórí bẹ̀ náà bàbá ní kábẹ́ẹ̀ tí máa sọ pé kí lọ́ọ́ tọrọ níṣì tá nípa ọ̀rọ̀ àbúrò àmọ́ tẹ̀ra wa tàbá ní ká máa sọ kájú kó sọ ojú tọrọ ọmọ ọ̀rọ̀ yìí ẹ̀rọ fẹsẹ̀ náà pè yóò sì sí àdúrà tọrọ gan ẹ̀yọ kan náà pè ọlọ́run sẹ́mi lọ́wọ́ kó olú Dangote lọ yóò tí wàá gbà yóò àdúrà káyẹ̀ ni pé kótó ní conclusion ni pé bọ́ọ̀ bá ti lọ́wọ́ mi Dangote òun ò ní lásìnà ṣe Dangote tiẹ̀ òun bẹ́ẹ̀ lásìnà ní sí bí àwọn àtúnṣe ní kí owó mi lálàsí wọn ni ní gbé sínú ká ìdí wà lẹ́mìí rẹ̀ irọ́sì ni kò sẹ́ni tí ó rántí tọrọ àlìjẹ́nà àti ìmánì lọ́wọ́ Allahumma zidni imana ẹ̀bùn ọlọ́ba ní ìmánì o mo ké mo mọ̀ mo kà á kò dájú àwọn gbogbo wọn ó dùkú sẹ́ni rẹ̀ ẹ̀sán tó mo lẹ́ fún wa Muhammadu Awwal Jabata bẹ́ẹ̀ bá gbọ́ wá sí rẹ̀ kankan òun àti ìyàwó rẹ̀ níjọ pé dáwà tẹ̀fírí wọnú lu yìí ìyàwó rẹ̀ ti bá mọ̀ ọ̀gbẹ́ láti káyọ̀ ẹ máa fojú ìyàwó rẹ̀ pé Masha Allah ó kó àwọn àpáta rẹ̀
bí ẹ bá rí ọkọ ìbí ṣe ń ta ẹ máa fi ojú àpáta ẹ máa ń ìyàwó rẹ ni pé tàwọn ti pàṣẹ àwọn eléyìí níjọ́ tí tíṣà wà lọ́kùn kọ̀ ó kọ́ yọ nìkan wò lójú gbogbo àwọn tó ti kàfárà lárábí yìí náà wọ́n máa lọ bá ẹ má sì báyìí mú ó tún yọ lè yáàbù in fact ó lo ìbọrùn ó gẹ́gẹ́rẹ́ ó tó dé ẹ̀ máa ń tọrọ bí o bá tọrọ nǹkan mi máa tó gbé ọkàn yìí lọ wà dáa tó bẹ́ẹ̀ bọ́lá bá ti fún ọ lẹ́yọ̀kan ó ti fún ọ ní gbogbo ayé ó ti fún ọ ní gbogbo nǹkan kódà kò túmọ̀ pé ẹni tí ń wí òun kò sọ fún wa èyí lè kà á kó sì máa túmọ̀ rẹ̀ kó sàlàyé fún àwọn èèyàn bọ̀ sáàbùn Allahumma zidna imana ẹ̀dá kan àdúrà tẹ̀ ká máa tọrọ nù ọlọ́mọ sá sàlékún ìmánì wọn ọlọ́run irú mọ́ni tó fún àwọn abákùnrin mọ́ni fáwọn àná ọlọ́run ìtọ́ ẹ̀ká máa tọrọ dùnú owó làwọn máa ń kà ọmọ ìmẹ̀tí làwọn tó àyẹ̀kùnmọ̀tì làwọn tó tọrọ nù àwọn òbí wo àwọn tí wọ́n du ọlọ́mọ ìmánì kọ́lé bí wọ́n tọ́ ọlọ́mọ ìmánì ẹ̀tọ́ ẹ̀sẹ̀ dáwà ìta ti lọ́nu ìtàpẹ̀ dáwà tó illallah ayé ad-da'watu ila al-iman bihi ọ pépè sí pé káwọn ẹ̀kọ́ gbọ́ náà ń gbọ́ náà àìnígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ó ní òye kí bẹ́ẹ̀ wúlò wà ó wà náà àṣàwọn táwọn sáà máa ń dá wọ́n ní pé the more bọ́ ọba ṣe táyà ọlọ́run ọba sí àbí the more ọba ṣe mọ ọlọ́run ọba sí bọ́ ọba ṣe mọ̀ sí bẹ́ẹ̀ lọ bẹ̀rù rẹ̀ bí mọ́ni bá ti lọ́kàn rẹ̀ bó bá sí lọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ náà lọ sí bẹ̀rù ọlọ́run ọba sí iman òun ni mo ń sọ yẹn dẹni ọlọ́run ọba bó bá ti wá pọ̀ sí òun ni ìjẹni ọlọ́run ọba yóò ṣe ibi ọlọ́run ọba ẹ lọ́kàn ìjà máa tọ́ ọrẹ o ọlọ́run fi dùn wá o àmọ́ àti gbogbo pàrọ̀ ẹ̀ka sí gbogbo ẹ̀rọ fẹ́ ṣe dáwà tó fẹ́ wá sọ̀sẹ́sù lórí dáwà rẹ̀ ìtẹ́pẹ́ dáwà náà sọ fún wa yóò ad-da'watu ila al-iman billah bí tọ́pọ̀lọpọ̀ ti ṣe mistake nìyẹn àwọn tó ń ṣe wá àti lónìí ọ̀pọ̀lọpọ̀ ikú àwọn tó máa fẹ́ pèpè sínú súnnà wọ́n ṣe mistake nítorí pé kò rọrùn láti kó àwọn èèyàn jọ káwọn èèyàn pọ̀ wájú rẹ káwọn gbọ́rọ̀ rẹ tó fẹ́ lọ́wọ́ kò lọ́sínú tawhid kò rọrùn àmọ́ àwọn kò lè rẹ nígbà táwọn ènìyàn kọ́ bẹ̀rẹ̀ wọ́n ó lè èwo ní ọmọ yìí sọ yìí ẹ wá wà nẹ́bí lónìí nígbà tí Sheikh Muhammad ibn Abdul Wahhab rahimahullah ta'ala nígbà tí wọ́n bẹ̀rẹ̀ dáwà wọn pẹ̀lú tawhid wọ́n lé wọn káàkiri ní èwo lọ sọ náà yìí àwọn mọ́tàkọ́ dín múnà tán lọ yóò ṣe lẹ́yìn rí àwọn tako tí wọ́n ṣe wọ́n lé káàkiri ní wà ní àbóṣèlú gbogbo ẹgbẹ́ ṣe dáwà tọ́ wá rí báwọn ọkọ̀ rí sọ̀pọ́tì lọ́dọ̀ àwọn èèyàn nítorí pé ọbẹ̀rẹ̀ tọ́nà nínú ọbẹ̀rẹ̀ ọlọ́run náà wò ni o kìí ṣe lọ́dọ̀ tí wọ́n gbọ́ tó bá yẹ kí ẹnìkan wọ́n sì gbọ́rùn wọn sáà ti bẹ̀rẹ̀ náà wọ́n sì kójú lòkun ọ̀gbùn wọn gbọ́ lọ. ṣé tọ́ba gbọ́ tán tán ni ẹ máa kí ẹ máa gbà ẹ máa borí ẹ máa lókèrè sọ́wọ́ àti àwọn ọlọ́pàá síbẹ̀ ọwọ́ àti àpàdà ti tàwọ́ ìjọba àpàdà ti tàwọ́ ìjọba eré àwọn ẹ̀ ti yí o wọ́n sì máa kú lára rẹ̀ ìkànnì àwọn afáwa Dr. Abdulrazak Habibullah wọ́n níjọ́ kan àwọn níbi táwọn tó máa ṣe wá sí bóyá láwọn àdìgbà bí òkú kan tó máa ń lọ nígbàdégbà bí táwọn máa ń sàlẹ̀ fún ẹbí àtàwíì wọ́n tó bá ti lọ tàwíì náà wọ́n àdìjọ́ kan máa ń wá bí àwọn ó sábà bá wọn ọlọ́run ló dáa fọ́ ní ẹ̀sìn ìlú àyínà ọlọ́run lè dìbò yín ṣẹ́wáá ní wọ́n bá kéésì pẹ̀lú wáṣí tẹ̀sí àwọn jẹ̀mọ́ mi ọlọ́run èdè kan yín wọn ò bá tọ́lá sí wọn ò mọ̀nú kí dókítà náà ti ń jẹ ká ìta wọn ń sọ yìí àgbọ̀lá tí wọ́n ń ṣe òun tọ́jú wọn mọ́ ṣe inú tọ́jú wọn mọ́ kí tí bá ṣàlàyé rẹ̀ fún wọn tẹ́wọ́ padà mọ̀ àlọ́lá ṣe tá a ṣàlàyé ẹ̀rọ kíkí fún wọn tẹ́wọ́ padà mọ́ kí tí ò bá ti ta wọn kí lọ́wọ́ wọn àlọ́lá ẹ̀rọ kíkí wọn lọ́wọ́ nígbà lọ́wọ́ wọn.
nítorí tawhid ni máa ń jẹ́ kọ́nà ọ̀bọ̀ gbaṣẹ́ lọ́wọ́ yẹn kọ́nà tó pé ọtí wàá nù àwọn táwọn gba iṣẹ́ wọn lọ́wọ́ wọn olùgbà tí táwọn yẹn bá jókòó òun làbí sọlọ́ba sọ fún wa àgùn ìjábá pé àkọ́kọ́ ń tọ́ ma sọ fún wa ìgbà táwọn ẹbí ń sọ yìí Mádínà náà bí wá o wọ́n ti ń kírun o wọ́n ti ń gbàwẹ̀ o wọ́n ti ń yọ sàká ó sì ní kọ́ lọ sàlàyé ìsìlámù fún wọn mẹ́ àmọ́ bí wọ́n ti bẹ̀rẹ̀ fún wọn ni pé shahadatu an la ilaha illallah wa in ajabuka lidhalik tọ́ba tí wọ́n ti gbọ́ yìí dáadáa wọn kọ́ ọjà wọlérí ẹ̀ tó lọ́nà fún àyájá ni o ìgbà wọn tó sọ pé ó tún kàn bẹ́ẹ̀ sì ni irú sì ti wà tọ́lọ̀ kọ́ mọ́ ìlú àbẹ́bí sọ̀rọ̀ sọ́lá kò sí alẹ́ gbogbo ìdẹ́ àwọn gbé jáde gbọmọ ẹ̀rọ wọn jẹ́ ìmọ̀ fún wọn kọ́dà wọn bá kírun náà máa yọ kí ni wọn nìkan tó. sọtọ́ pé dáwà ni ṣé ti dáhùn sọ fún wa yóò ad-da'watu ila Allah ay ad-da'watu ila al-iman bihi wa bima ja'at bihi rusuluhu ìtẹ́pẹ̀ dáwà ọmọ pé àwọn èèyàn lọ síbi táwọn òjíṣẹ́ Ọlọ́run ọba ẹ̀tí wọn mọ́ wá pàtàkì lọ òjíṣẹ́ gbẹ̀yìn sallallahu alaihi wasallam ìyí tó mú wá lọ́mọ sàlàyé fáwọn èèyàn bọ́bá lọ́mọ sàlàyé kàmọ́ ìjáde náà lé àbára náà àwọn yóò pọ̀ wọ́n gbádùn wá sí rẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ àmọ́ kò sí tó kó wọn lọ okó náà lọ kó wọn lọ àkírà àwọn bá bẹ̀rẹ̀ tó ń sàlàyé bá níbi ti gbẹ́sìn wá rí o wọ́n lè máa ń sá fún ọ pé wá sí lọ́n sí dáàbọ̀ rí wọ́n fi máa yọ kálukú sí máa ń lé ọmọ wọn tó padà yá wọ́n padà máa fi àwọn ọmọ ilé parí káàkiri àwọn yá kan bẹ ládùúgbò tí wọ́n mẹ́wọ̀n ní gbogbo 2001 2002 tí a bẹ̀rẹ̀ sí máa gbìyànjú àti máa pe àwọn ẹ̀sí inú súnnà àwọn yàrá ń fa wọn létí ẹ má lọ́rọ̀ rẹ̀ mọ́rú kálukú wọn fa wọn wọ́n ṣe fa wọn àwọn tí wọ́n pọ̀ tẹ́lẹ̀ tipa wọ́n fi kú mẹ́ta ìgbà tó padà wá yá èyí tó jábẹ́ yá àkúyà ló máa ń gbá tí mo gbó wọn ẹ̀ gbọ́ àwọn tó máa ń tẹ̀ láti yóò mọ̀ gbó wọn á pè é lápò ọlọ́run jẹ́ kí lágbájá náà máa wá sílé kí ó rẹ̀ ẹ̀ tí mo gbó wá kò ní yẹ bọ́rọ́ ìgbà tó ti wá di ló ti yà àwùyà tán in fact kí ni wọn bá mi lọ́kàn jẹ́ nìsín ó lẹ́yìn kan tẹ́ pé ẹ̀yìn ẹ̀dùn mi lọ díẹ̀ lọ bẹ̀rẹ̀ àmọ́ àjọ ṣe kékeré ni òun mọ ẹni àti afa sàn abu anas kọ́nà bá kórìí wọn. nígbà tí ọwọ́ ní kí mi gbọ́ yé mo lábàdàn àti pé afa sàn ó gbọ́ yé èyí òun àtàwọn sáré wa close dáadáa ó wá fa òun náà gbàtí ìyá rẹ̀ rí mọ́tò ìlú ọ̀rọ̀ rẹ̀ mọ́ káfọ́ ìtẹ́sí náà tó bí àdánwò lánàá ni kò pẹ́ báyìí pẹ̀lú ọ̀rọ̀ sí ìyá tó tọ́ bóyá ṣe bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ bí à ń tẹ̀ nàkúté fún kí ló fi bẹ̀rẹ̀ pé kété gbà tó yá kò mé kété mọ́ imú mọ́sù gbà tó yá ó wá ti gbé ń jalè ó wá fi gbé ẹran jọ kan lu kẹlẹ àdúgbò kan wọn á sin wáyé báyìí ó sì gbé àgùntàn dé ládùúgbò rẹ̀ ojú ti kálukú ìgbà yẹn afásá mi ti kú ìyá rẹ̀ wá bá mi pé dàgbà ọlọ́run ìkejì yẹn wọ́n filẹ̀ kọ́lá tó sílẹ̀ sí ẹjọ́ wọn ṣe lẹ́nu tí ọtí ní kò ní àgbàlagbà tí lọ́ọ̀tì lé ọ̀rọ̀ wa èyí wá ní kí ẹ ń gbẹ́rù. àwọn yóò padà mọ̀ pé ìtẹ́ni sọ̀rí o ìtẹ́ni sọ̀rí o ìtẹ́ni sọ̀rí o báwọn 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 tó ń sọ fún ọba gbọ́ àwọn abẹ́rẹ́ tó padà wọn àwọn ọmọ ọlọ́run wọn sí wọn. so bí àwọn ẹ̀sìn dáwà kéèkọ́ tẹ àwọn èèyàn lọ́rùn ọlọ́run ni ọtẹ lọ́rùn àwọn èèyàn fẹ́ gbọ́dọ̀ lọ́rùn o àmọ́ yóò lé yóò sì kán bàbá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó padà yá wọn àwọn ará sáà dẹ́dẹ́dẹ́ wọn bọ́ ilé ẹ̀dẹ́ so yóò kí ń jọ́ fi muamalat ọbẹ̀ muamalat ẹ fi àwọn míì wọ́n ní ìwà níbi pé ẹ wà ẹlẹ́gbẹ̀ wọn
ní àwọn káwọn sísá aláǹgá mi wọ́n ní wàláì àwọn táti sẹ́gbẹ́ nínú wọn ni o wàláì àwọn táti sísá ti bọ̀ wọ́n bẹ́tà àwọn sísá wa yìí kí ló dé wọ́n bẹ́tà wọn wọ́n ní náírà púpọ̀ bẹ́ẹ̀ bá bí mo báyìí wọ́n lọ lé rẹ̀ ni wọ́n bá fọṣọ kú ni wọ́n bá fọmọ kú ni muamalat wọ́n kọ́ wọn lóòótọ́ ara ìsìlámù ló wà àmọ́ àkìdá wọn wọ́ àkìdá wọn wọ́ àkìdá wọn tó sì wọ́ ni ó máa affect gbogbo muamalat tó ń sọ yìí àkìdá tó wọ́ yóò affect gbogbo muamalat yìí so at-tawhid awwalan law kanu ya'lamun afawa al-Albani rahimahullahu ta'ala àwọn náà sọ bẹ́ẹ̀ at-tawhid awwalan tawhid yẹn fi bẹ̀rẹ̀ o law kanu ya'lamun tí a kò yí wọn ni. now bitasdiqihim fima ukhbiru bihi wa ta'atuhum fima umiru. ìtọ́pẹ̀ dáwà òun ni pé ọ̀jẹ̀ káwọn ètò ń ṣe wá sí fún débi pé wọ́n gbà wọn òjíṣẹ́ ìgbọ́ débi pé gbogbo àdébáni bẹ́ẹ̀ bá yàgbẹ́ ẹ̀dẹ́ kúlò kí wọ́n ní kí kọ̀ sí wọn kí wọ́n bí ìlú àwọn òjíṣẹ́ pé sábẹ́bí lórí bẹ́ẹ̀ tábà yàgbẹ́ kábílì kúlò wọ́n sì ṣe bẹ́ẹ̀. ìlànà ní ká débi kúlò ìlànà ní ká débi kúlò ọ̀yàgbẹ́ o mo fi sọ pé wípé ọba wọn sọ débi pé wọ́n gbà débi gbọ́ débi pé bámi báyìí ẹ ṣe ó ṣe bẹ́ẹ̀ láyé máa fi wá lùsùn náà bí ẹ pé ṣé bẹ́ẹ̀ ní fáwọn lẹ́yìn nìkan wallahi ìgbà tí àwọn sì ẹgbàá bọyẹ sún náà wọ́n máa ń sọ wá pé wọ́n ti fún yín nìkan ṣé ẹni gbà wọn lóòótọ́ tó bá yẹ fáwọn àbá wa tí wọ́n kọ́ wa ní sún náà ká bá sì béèrè ògùnṣe lọ́wọ́ wọn ni ká wá fún wa ní ìkankan ká máa fà á fẹ́ máa ronú lóòótọ́ pé ẹgbọ́n o àbí ní sábà ìfún yóò nílò ìfúnmọ́ sí báyìí kọ́ra àwọn fún adógún mọ̀ ní kọ́ra àwọn fún aládùá kan pé àdúrà yẹn máa ṣe rí táwọn pé àdúrà ló ti sọ bọ̀ ọ̀rọ̀ tí wọ́n bá wá sọ ni àgbà níbi kan níbi pé bó bá ní ẹ tó lé ayé lérí wọ́n lé á sì gbó bó dẹ̀ fẹ́ náà bí mi yùn kí ni gbọ́dọ̀ kúnlẹ̀ fẹ́ nìkan àná mi lórí bẹ́ẹ̀ àwọn ọmọ bẹ lóde pé àwọn ọmọ yẹ yìí ni àwọn dáwà kan náà nù àwọn kan bẹ bẹ́ẹ̀ ọmọ kan lọ àwọn wá sí kan àwọn pè mí à wọn kàn borí ọsìn lo hijab àmọ́ wá sí tọmọ yóò bá wọn ń wà lá ọmọ borí ọsìn lo hijab ọmọ kúnlẹ̀ olùkọ́dà àwọn ẹ̀dá kámpù ẹ̀dá kámpù ìbéèrè ni àwọn béèrè lọ́dọ̀ àwọn àfa àwọn àfa wo wọ́n làwọn àfa àlẹ́ àgbàrí wọ́n lè mọ kúnlẹ̀ báwọn bí nínú ìdílé ọkọ o bàbá tó gbọ́kọ wa náà ẹ̀tàn ọkọ náà sáà kúnlẹ̀ fún wọn o kò pọ́sibù ìkúnlẹ̀ lẹ́kùn kú tó bá bàbá máa wípé àwọn bàbá máa wọ ìwà lápòsí ẹgbọ́n ọmọ tán ẹ wáyà àbíkẹ́ mọ́ lè délé yín láíláí bẹ́ẹ̀ sì ni Islam ò ní àṣẹ tá àbí dé ẹ yanjú ẹgbẹ́ tó kún lórí sísá o ẹ má dọ́gbọ́n sí àwọn sísá yẹn gbọ́ ojú ẹ má wà fún àwọn ọmọ bá di wàhálà ẹ má dọ́gbọ́n sí kúnlẹ̀ o ọbẹ̀ gàba rẹ ọ̀sáré jòkó lẹ́gbẹ̀ẹ́ wọn mo ní wọn sáǹdì dáhà ní kùn àbá àbíkọ́ ti mọ́ wọn wọ́n ti mọ́ sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. For the first time, mo ti ni ro kò tí ì wá sọ kọ́ lọ́wọ́ wọ́n fi yàrá kejì wọn àwọn ẹ̀tọ́ rẹ̀ wọ́n ní sísá lára àwọn tí wọ́n wá sí ibi wáyà yìí bó wáyé kí ọmọ rẹ̀ báyìí dé ọmọdé kọ́lẹ̀ ọmọ wa nọ́tìsì àmọ́ndé ọmọ rẹ̀ ni àwọn ẹgbẹ́ wa fẹ́ tọ̀ mọ́mọ́ ọmọ ní wọn kúnlẹ̀ fún yín mọ́ no ní kúnlẹ̀ o wọn ní ẹgbẹ́ ẹni wọn nọ́tìsì ẹ̀ nísì tó wá lé sáwọn ẹ̀ka ọmọ ní kúnlẹ̀ wọ́n á fún wọn lé èyí wọ́n fẹ́ lọ tọ̀ wọ́n fẹ́ lọ tọ̀ so tó o bá sọ fún mọ́mọ́ ní sí i òun ò ní mà kásìmọ̀ ló dá even in fact
ẹni tó ti lò ìjáàbá ìyá rẹ̀ ní ojú àdàbà yìí wọ́n ti sọ fún tẹ̀tẹ̀ tí àfa lọ lé kí kẹ́mọ́ kulẹ̀ àwọn àbá kọ́ èyí ó fẹ́ gbégbó lé ìjà bá kọ́ kíní kankan o àyè sì lọ bá a bá tó máa ní àwọn làwọn ní kọ́ máa kunlẹ̀ o ẹni kọ́ máa wà lé kí wọ́n láéláé ọ̀wà ní káyọ̀ dáa rẹ̀ ọ̀wà lé kí wọ́n ti sáré wá bá mi kúlẹ̀ lápò náà wọ́n lọ wá bá yín o wọ́n ti sáré eléyìí kẹsọ bẹ́ẹ̀ o eléyìí kẹsọ bẹ́ẹ̀ o mo ní ti aṣọ báwọn ó lè bèrè sọ bẹ́ẹ̀ tẹ́mi o àwọn ènìyàn ti máa lé dúró mọ́ wọn náà ń dé wá sọ bẹ́ẹ̀ o ní wọ́n wọlé ti gbọ́ àwọn ọ̀rẹ́ wa dé wà ní kéwù náà wọ́n sọ̀kùnrin tó náà bí wọ́n tó fẹ́ ta kan àti ọ̀tá àbá mi pé àbá máa ń bẹ́ẹ̀ ní yóò kí àdìgbò bẹ́ẹ̀ ń yọ náà wọ́n ṣàlàyé wọn bẹ́ẹ̀ wọ́n ṣàlàyé ìṣúná yẹn bó ṣe rí wọ́n á ní pé wọ́n á sọ wọ́n fún àrèbí jẹ tí bá yẹ kí wọ́n kọ́lé bí wọ́n wálé kéwù náà wọ́n á ní wọ́n á sàbẹ̀ fún yàrá ó sàbẹ̀ wọ́n á ṣàlàyé fún ebi bá ń tàn yín sí ibi kan tàn yín náà àmọ́ kébẹ̀ kan sọ ìjọba tí ọlọ́ba ní ìjà ní ìjà sílẹ̀ lónìí ẹ̀rí pé bẹ́ẹ̀ tó yín náà ó yẹ kí n tẹ̀ kọ̀kọ̀rọ̀ fún yín ẹ̀ tẹ̀ ibi kí wọ́n sọ bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam tẹ̀mí àti ìjọ tẹ̀lé taasi kó dodo láàtẹ̀ láti wà ní jẹ́nà láàrín tó jẹ́ fún wa ní o kì í sọ̀rọ̀ fẹ́ nu ká má kọ́lẹ̀ àti bíyà ní àti àyà tó má nínú ọ̀ma ètò yìí yà á bẹ̀ǹgà wọ́n lẹ́nu àlẹ́ kò tó ṣe imá bára wọn lé kéwù ẹ̀dá kí wọ́n á tó yí pé kọ́mọ ìwà wà lé kéwù kí wọ́n á ní à kéwì ní ìwé lẹ́ni máa fọ́dọ̀ wà lẹ́nu náà kò ní rí sí ọmọ náà sì ní rí sí mọ́ ọmọ ìwà fírí kò lọ́mọ nígbà tó ti wá ní sin sáwọn àdéhùn àwọn àdéhùn gbọ́n ó wá ní wọ́n á jọ àwọn ẹgbẹ́ ẹ̀rọ pé àbábà yìí ní ìkàtí bá àwọn ẹ̀rọ lẹ́nu ni pé ké wọ́n tó lọ́wọ́ gbìjà ọmọ yìí wọ́n ọmọ abẹ wọ́n tó wá ní confidence kò tó wá sí ma ó tó wá lọ́dẹ kéwù náà. so ẹni náà ṣe dáwà èèyàn kí ṣe báyìí o Ànábì sallallahu alaihi wasallam Ànábì kò sí báyìí fún àwọn kò fà kò sí báyìí fún wọn bó ṣe lè péjọ náà Ọlọ́run tí wọ́n ní tí wọ́n ń sìn ní mọ́kànjọ́ náà 360 ní òòsà táwọn amákàǹkọ 360 bàtà náà bí dé kò ní pé kò ní sí abẹ́rẹ́ àwọn ilé ìgbà ìwọ́n ní ká má sì tíkà náà sì tì í mọ́ ọlọ́pàá bá sọ̀rọ̀ ọlọ́run tọ́ látò ní lọ yá ayyuhal mudaththir qum fa'anzir tẹ́lẹ̀ Ànábì lọ jẹ́ tẹ́lẹ̀ àtisọ́lá àtisọ́ ní Rasulu látò ní lọ máa jí sẹ́fà wọn yàn kọ́dà ilé yan ti bẹ̀rẹ̀ Ànábì sì pè wọ́n olóṣèlú ọlọ́run ní ìyí tí wọ́n ń takò gẹ́gẹ́ ni pé gbogbo ọlọ́run tí wọ́n á sì ti rìn ẹ̀gbọ́rọ̀ sí mọ́ bá ti rìn wọn Ànábì sọ bẹ́ẹ̀ ìyí tí wọ́n á bí wọn múnú pé kọ́dà pọ̀ sí ti tẹ́ náà kún kó jẹ́ tí wọ́n á sì ti wá ọwọ́ ní ká fi gbogbo ilé ilé fún ẹ̀ kan Ànábì ò mú wọn pé ẹ fi ilé ilé náà ṣe ẹ máa àwọn tí wọ́n á sì yìí ẹ̀jẹ̀ sí ti fi àwọn ìkọ̀ sọ bẹ́ẹ̀ gbogbo ẹ má sì máa ẹyọ kan náà lọ́wọ́ wa ẹni tó bẹ ṣe dáná wa yóò jẹ́ kí ìfẹ́ àti ìtẹ̀lé táwọn ọmọ tẹ̀lé àwọn òbíṣẹ́ Ọlọ́run bá débi pé tójú sí Ọlọ́run bá ní pé ẹ náwó ké wọ́n sì náwó ké ẹ káwọ́lẹ̀ wọ́n sì káwọ́lẹ̀ bí dáwà olóbi rí báyìí ní báwọn afáwà ti ṣe àwa ní wọ́n fi bí ẹrù lórí pé wọ́n ti gbọ́ sí lónà iman àǹfààní rẹ̀ ni pé yóò sòwò àtọ́nà wà papọ̀ ọmọ pé ẹni wọn ṣe kí ní ibùdó ní Ọlọ́run ní ẹ̀fẹ́ àgbàbí bí ọ̀sẹ̀ bí sísè last week a lọ sọ́dọ̀ balógun fúlàní bàtà débẹ̀ akọ̀tà lọ ẹ̀mẹ́ta náà ń sọ ní kàlẹ́ tó lọ tẹ̀ náà àwọn akọ̀wé ti dájú gbégbé wá o ní balógun ọmọ yìí o má balẹ̀ wá jẹ́ o wá àgbẹ̀dẹ̀ bí ó di kan wọlé sára ní kí n kẹ ọ̀dà ọmọ alẹ́
wọ́n gbọ́dọ̀ dá sí dé àjọ olè wọ́n lè sí i lẹ́ẹ̀kan náà èyí ló dé ọdún dé sí i wọ́n wá lé mẹ́ta ìlú ṣe o kò sí gbó ó tún wá di lánàá bá a tún ọdún lẹ́wọ́dé nìmí gbogbo àwọn àwọn àgbàlagbà tó wọ́n jẹ́ abẹ́ wílé rẹ̀ ó dé báyìí dé kálukú sì dé sí i ló ti rájú kó tèmi àdé ẹ̀rọ ẹgbẹ́ pé wọ́n sọ bí àkọ́kọ́ náà ní ìfẹ́ mẹ́wọ́n kíá ni wọn ò lè lù mí níjọ́ ni kẹ́tẹ́ wọ́n bá wọn ni pé kí wọ́n rò pé èmi nìkan bẹ́ẹ̀ ni sẹ́pẹ́ ń ta ọ̀fìn ìmọ̀ ń sọ ẹ̀dá tọ́nà ọba ọlọ́run máa ń ṣe fún àgọ́rọ̀ ìdíbẹ́ dá yàn àbọ̀nà ọba àkọ́kọ́ ni pé níjọ́ wọn lè lù yàn níjọ́ wọn lè wọ́n lè lù yàn kọ́dà bí ẹ bá déwájú ọba gbogbo ọ̀dán o ọba lọ́rin ọ̀yà ní débẹ̀ ni àmọ́ bá fi lè mú mi débẹ̀ báyìí mo wọnú àfi gbogbo tó àti débẹ̀ sàlámà alẹ́kùn bí o bá ṣe wí wọn ní láti o èyí tó dá mi lójú pé ibi tá a bá dé lónìí mo lè lù yàn mo lè lù yàn kò sẹ́jọ́ rẹ kóòtù pé kò kúnlẹ̀ fọ́ bá dé àbí kò ní a fi Dubai ẹ kọ sí ọmọ náà níjọ́ tí mo ká dáhùn kan bí mo ká dáhùn tó lu mòrídì kan pé mòrídì ti gbàdá gbọ́ sínú ẹ̀yẹ́ bá mòrí wá sálámà sí dáadáa àwọn yòókù wọn kò wá kúnlẹ̀ wọn akọjá lọ wọn padà jáde sínú ẹ̀ ní o báwọn yòókù ṣe mú wọn bá lù wọn sì gbèdé lára bọ́dà ẹ̀yọ́ náà ó sì lọ sí sídìísàn wà láì ká dáhùn gbogbo ẹ̀ka nù sẹ́yìn ẹ̀dọ́ náà sọ́kùnrin àti báwọn gbé ẹni tí dáwà ẹni tí ń pè wọn àwọn tí ń pè yóò jẹ àti sọtọ náà wọn bá síwájú bọ tí o jíṣẹ́ tá a fi sẹrẹ gẹ́gẹ́ kò sí yọ sílẹ̀ lónìí wàhálà ẹ máa síwájú lónìí gbogbo ẹ wọn yọ lẹ wọn yọ tọrọ lẹ wọn tẹ fún ọba ní wọn rẹ ní wọn bá wàhálà ẹ wọn ò fún àlẹ ní wọn kankan débi pé wá sítáwọn yẹn gbọ́dọ̀ ni pé wọ́n fà bọ́lá àwọn àfa wọn àwọn àmírù wọn fà lọ́rọ̀ àwọn ju tànẹ́bì lọ kọ́dà àwọn tí wọ́n gbéra wọn ní dábìlà káwọn náà ti di alùsùn náà tí àfa wọn bá sọ àdìsí tó bá ṣe lu àdìsí wọn ṣe lu bó bá ṣe lu àdìsí kọ́dà àti jẹ́ bá gbèsè láńkà yìí náà èmi ò rí bí dádìsí Mẹdínà ti máa ń pa dádìsí máa ń kà tí máa ń pa àdìsí Mẹdínà rẹ àdìsí máa ń kà kó wá pa àdìsí Mẹdínà rẹ wàláyé àwọn kan níjọ́ kan wọ́n máa ń kó àwọn obìnrin jáde bí a ń lọ kí wọ́n ń pè náà ìjáde pọ̀ ti dẹ̀bílì kíkọ́ táwọn student ni IDC náà máa ń ṣe so àwọn ẹlẹ́gbẹ́ kọ̀ọ̀kan náà máa ń ṣe àwọn tàdọ́mù náà máa ń ṣe sàáwù wọn máa ń ṣe bọ́ tàdọ́mù tó ṣe fẹ́ wọn dáadáa àwọn máa ń ṣe tí wọ́n ní kálukú máa ń ṣe tí wọ́n ní ìlú wọn ni bọ́ TMC wọ́n lọ sí wọn ní state gbogbo wọn pàdé mẹ́ ìgbàgbọ́ wọn lọ́wọ́ tàdọ́mù náà àti tààwùn náà àwọn ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ sábà àwọn sọ̀rọ̀ ní eléyìí àwọn obìnrin náà fẹ́ kó lọ ẹni kan lọ́pọ̀lọ́ àbẹ̀wọ̀ wọn. ìrún ájì gangan tẹ́gbẹ́nú àrùkárù Islam wọn wà ànábi lóbi yòókù ọ̀dá lọ àbíkó lọ́pọ̀lọ́ àbẹ̀wọ̀ rẹ̀ wọ́n àṣìṣe ẹsẹ̀ fún ilé òtó ni ẹ̀yin náà lẹ́sìn gbogbo tó wáyé tó yọ níwájú kó yín bẹ́ẹ̀ bá rí pé èyí tí ò bá ti ní àbẹ̀wò tó bá lọ ẹ pàpà kan sílé kó tó máa ṣe wá sí every week kó má dúró àwọn sábà ta kú wọn lọ́jọ́ náà wọn á bèèrè lọ́wọ́ àbí lọ́rùn wọn bí dápẹ́sàn yẹn lẹ̀ wọn á fèsì ló sì tọ́jú náà wọn ní àtijọ́ sọ́jọ́ náà o pé wọn láti sìkàdì parí o wọn láti parí wọn á kàdí sí náà bí alẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà náà ìfọkànbalẹ̀ yóò padà wà láàrin àwọn mùsùlùmí o débi pé máa ṣe àjò láti yàyí lọ sí adúlọ́mọ́t ní bẹ́ẹ̀rù ọ̀tá kankan tàbí bẹ́ẹ̀rù àwọn kìnìún ìkókò tó lè parí lọ. Adisọ yìí ni ẹni pé bẹ́ẹ̀ ni Adisọ pé obìnrin ò gbọdọ̀ dá sẹ́ni àjò àìgbọ́dọ̀ gbọdọ̀ àbẹ̀wọ̀ rẹ̀ àwọn àrò pé torí ìbẹ̀rù yẹn ìbẹ̀rù ni òun náà àkíyèsí wọ̀nyí ìbẹ̀rù ni ní wàhálà tó lè ṣẹlẹ̀ sí lójú ọ̀nà wàhálà ní padà sí mọ́ wàhálà ní padà sí mọ́ lè gbé obìnrin yóò free kò ní sáwọn ọ̀tá tó pàdé wọn mọ́ ẹnu mọ́ ni pé inú wọn bẹ̀rù ní kíni àdìsí mọ́kà nílé yìí
àdìsí Madina ní ilé yìí ìgbà tí Islam ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ la Nabi sallallahu alaihi wasallam ní sàlàyé fáwọn mùsùlùmí káàkiri Islam tẹ́ wọ́n lè tán pápápá yóò padà dùn ọ́n gbà kan débi pé ẹ máa ṣe àjò láti yà yín lọ sí Adramawt ìlú tó jìnà dùgbà náà ni ẹ ní bẹ̀rù pé ẹnì kó da yín lọ́nà torí ẹ̀sìn yín má ẹnu pé tẹ́lẹ̀ máa bẹ̀rù níbi ni ìdúkọ́ tó lè pa yín bí àwọn ìkókò kìnnìún nìkan ìbí wa ti dájú máa ká ọjọ́ apá àdìsí Madina rẹ̀ àmọ́ àwọn ayé àdìsí náà tó máa ṣe túnú dé apàdà àjà tó ká yọ̀nà mi ẹni tó bẹ́ẹ̀ ṣe wá sí fún yàn ní dáwà ó gbọ́dọ̀ tẹ̀lé sálàkù àwọn sálàkù sọ́ọ̀lẹ̀ ẹ wo àwọn àfa àwọn kọjá lọ wallahi àbí mú o gbègbè sọ́dọ̀ ara wọn àfa wa Imam Shafi'i rahimahullahu ta'ala Abu Hanifa wọn ni idha sahha al-hadith fahuwa madhhabi ẹ wo ìfọ́nù tó lágbára tí ṣíkà àfi àfa àwọn Abu Hanifa tí wọ́n kó fún àwọn ọmọlẹ́yìn wọn àwọn tí wọ́n ní ọmọ Abu Hanifa làwọn tẹ̀lé tọ́run bọ̀dà Abu Hanifa sọ ma pé idha sahha al-hadith ìlà ìfún ní mọ́sí àbí ni mọ́ idha sahha al-hadith fahuwa madhhabi tẹ́ ẹ bá ti rí àdìsí ànẹ́bì tó bá ti dá láàfíà mọ́dé àbí náà lónìí àwọn ànẹ́bì lọ́lẹ́ gbà tẹ̀lé tọ́run ni o Imam Shafi'i ó ní ti bá sọ̀rọ̀ fún yín tí ọ̀rọ̀ mi tó bá khalafa ọ̀rọ̀ Ọlọ́run àbọ̀rọ̀ ànẹ́bì fàtúrúkú kọ́wòlì ẹ fi ọ̀rọ̀ mi lẹ̀ pátápátá ni ẹ máa mú ẹ mú Qur'an ẹ sì mú hadith nítorí pé ó ṣeéṣe ìgbà tí mi sọ tèmi ò ní kọ̀lìdà àbá àpìlè látàyè sílẹ̀ ọ̀rọ̀ nígbà náà kí làwọn náà sọ Ọlọ́run àtàlẹ́bí ọ̀nà àwọn tẹ̀lé dáwà gọ́ọ̀yà gbogbo ẹ má ṣe dáwà láyé ẹdí báwọn yẹn sọ̀rọ̀ èròǹgbà rẹ̀ ni pé àwọn tí mò ń bá sọ̀rọ̀ yìí èèyàn méjì mo fẹ́ ká máa tẹ̀lé Allahu wa rasuluhu gbogbo ẹ̀dá Ọlọ́run tọrọ ẹ bá fi lè yapa méjì ká máa tẹ̀lé bó bá ti kẹ́ yẹn tó kọ́lá kó ṣe Abubakar Siddiq nítorí dáwà nù ẹ wo ẹ bẹ tàbí sọ̀rọ̀ sọ́nà tóbi tún àwọn sọ̀rọ̀ náà nìyẹn Umar bin Khattab àgbà sọ̀rọ̀ ni o Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní gbogbo àwọn Ànábì Ọlọ́run tó kọjá lọ Ọlọ́run máa ń yẹn nìkan nínú wọn tẹ́gbẹ́ náà ọba Ọlọ́run máa fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ kó tó bá Ànábì yẹn sọ̀rọ̀ ìbẹ́nu àwọn Ànábì Ọlọ́run tó kọjá lọ àwọn Ànábì Ọlọ́run ọba tó kọjá lọ gbogbo wọn ìwọ̀n bẹ́nu àwọn ìjọ rẹ̀ Ọlọ́run máa ń wẹ́ nìkan nínú àwọn ìjọ Ànábì kọ̀ọ̀kan kọ́lọ̀ tó bá Ànábì sọ̀rọ̀ míì yóò ti kọ́kọ́ fi lérí ahọ́n ẹnìyẹn náà Ànábì law kana fi ummati lakana Umar tí irú ẹni bẹ́ẹ̀ bá fẹ́ wà ní ìjọ mi ẹ̀rọ mọ́rùn ló jẹ́ mọ́rùn náà sì ni ó tún àwọn ọ̀rọ̀ bíi mẹ́rin kọ́lọ̀ tó sọ fún Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run ti ní kó gba ẹnu ahọ́n Umar jáde òṣìṣẹ́ tó mọ́rùn nínú Ọlọ́run gba ẹnu mọ́rùn sọ̀rọ̀ àwọn sábà sí mọ́ bẹ́ẹ̀ mọ́sí wa mọ̀ tó ó wá ní ìṣesí kan tí wọ́n mọ̀ ṣe àtàgbà kùsìdè níbi hajj máa ń dá sí ni àwọn ẹsẹ̀ hajj wọn pẹ̀lú umrah ẹnì kan bá Abdullahi Muhammad bàbá rẹ̀ ní o wọ́n ní nínú kéèyàn ó ṣe hajj pẹ̀lú umrah àti kéèyàn ó dá hajj ṣe èwo lọ́lọ́lá jù nínú méjèèjì ó wá fún wọn lẹ́sìn pé èyí tà nẹ́bi ṣe ni sallallahu alaihi wasallam àwọn ẹ̀kọ́ bàbá rẹ̀ àti Abubakar Siddiq àwọn máa ń dá sí oríṣi pọ̀ máa ń múra ẹ̀ gbọ́dọ̀ tó sọ ni ó ní sọ̀rọ̀ bàbá mi ló rán sí ní abáǹdàbí yìí tó ẹni máa bá àwọn èèyàn sọ̀rọ̀ bá sì tẹ́ ní àwọn èèyàn nu ó lè gba ọjọ́ tó pẹ́ ọ̀rọ̀ ti tẹ́ ní wọn pé tí bàbá rẹ̀ bá sọ̀rọ̀ tí màmá rẹ̀ bá sọ̀rọ̀ tí àbá rẹ̀ bá sọ̀rọ̀ tó bá takò tànàbí má mú tẹ̀lé kankan nù wọn tànàbí ni ọmọ sallallahu alaihi wasallam ó lè pẹ́ kó tó yé wọn gbogbo lọ́wọ́ àti ṣe dáwà ìtàgbé dáwà nù tààrífù yìí definition yìí àfọwà Sheikh Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala àwọn ni wọ́n dé máa dáwà báyìí ìtàwọn pé dáwà ìmọ̀ ń tóbi ìsìn máa ń fúyẹ́ gbogbo mùsùlùmí gbogbo ọ̀rọ̀ ṣe dáwà àmọ́ gbogbo tó bá fẹ́ ṣe dáwà pátá tàwọn lè dùn
abiyọlọ ọba àdéhùnọlá mọlá sọlọ bẹ́ẹ̀ kọkàn wa wà máa huwa dáìyà àtàlẹ ẹni pé dáhùn ọba yìí táwa ni dáì àwọn onípéyàn kí wọn tó náà tálá ní pé bí ẹni yìí dáì ẹni pé dáì òun làwọn olùpèpè sí ọ̀tọ̀ náà ọba jámù rẹ ní dùn án ẹgbẹ́ àwọn tó ń gbá bá ti fóònù pọ̀ àwọn tó bá yẹn sọ̀rọ̀ lórí rédíò wọn pọ̀ àwọn ẹ̀fẹ̀ dé àwọn àfa máa ń pọ̀ tó bá yẹn sọ̀rọ̀ táwa ni man huwa dáìyà min amúlá bọ́sẹ̀ àpọ̀ tó ń ta ni dáì kìí ṣe gbogbo ẹ̀ máa ń pè é dáì o kìí ṣe gbogbo ẹ̀ máa ń pè é dáì lè mi o nǹkan dáì o ẹ̀ ta lè pè ní dáìyà huwa man yakun bid-da'wati ila ittiba'i Allah wa rasulihi ẹ̀ ta pè ní dùn áàbù ẹ̀ dáì òun lè fi ẹ pé òun dúró ti fi rẹ̀ kalẹ̀ ana adihu ila Allah ọ̀dọ̀ Ọlọ́run straight náà pèsè ọ̀dọ̀ Ọlọ́run kò ní pèpè síbi táwọn kan ti ń ṣe ẹ wo gbogbo àwọn tó ṣe wá sí lónìí máa bá àwọn ọlọ́pàá yẹn bá máa ń bọ́ wá sí mi inú yóò máa bàjẹ́ inú yóò máa kó bọ̀ yóò máa lálà sínú yín pé irú àgbákò la wà yìí wallahi ìrì àbí ìrì wà nígbà táwọn lánàá ẹ máa ń tẹ̀ kó ara síbẹ̀ wọn ni omi ò tẹ̀ ẹ̀ máa kéwú pé wọn sá wọn ṣe lọ́rùn ẹnu wọn á rún yín in fact mo fẹ́ yẹn nígbà láti máa sọ̀rọ̀ inú kan bí mi bí sáà àgbà abínú pò lórí ìyókù fúnra wáyé lọ́nà ó lè ti káyàn la bẹ́ẹ̀ náà làwọn tó ti wá sí kúrò ẹ máa wọn tó ti wá sí ẹ máa dúró sẹ́ni yìí ń pèpè sọ́dọ̀ ọlọ́wọ́ bá ní àbí ń pèpè sí nǹkan mi ẹ wá wọn táwọn ń pèpè sí lónìí ibi tó ti mọ ẹni tẹ kọ gbọ́rọ̀ rẹ̀ tẹ kọ dùkú ti rí o ọ̀pọ̀lọpọ̀ àyàn lónìí wà láyà àti bówó ti jáde nítorí pé tó kàn án mo sọ pé ń jò ní pé abá kan lájọ lọ sí kan ìkó bá pọ̀ ní o ìmí wọn ní sí wá sí bẹ́ẹ̀ òun wá ní ìmọ̀mọ́ àdúgbò òun wá mú máikrófóònù ó fẹ́ introduce mi sáwọn èèyàn tí bá sọ̀rọ̀ ló bá gba máikrófóònù nítorí sọ̀rọ̀ pé introduction lásán wá sí ní sí only 30 minutes ó gbé wá sí lẹ́jọ́ òkè ó wá ti ká ẹni tó ní programu ńlá pé ẹni wọn fẹ́ lọ bá ó fẹ́ lọ pé kó stop padà fílẹ̀ pé wá sí lẹ́jọ́ òkè bí ká gbọ́ wá sí náà ni èyí tí ń ṣe èyí sì dá wá sí kò sọ kó sọ tó bá sọ kó sọ ẹ̀yìn correct ẹ̀ musa tẹ̀lé yẹn filẹ̀ ó ṣe wá sí ó sì dáadáa náà bàbá pẹ̀lú wá sí ẹ̀wọ̀n náà sí tọ́ èmi ò gbowó àwọn àbá àtúntò ti di gbowó rẹ̀ torí táyà fi ṣe wá sínú torí owó ni o àwọn èèyàn ti sọ wá síbi tẹ di ojú ọ̀nà táà lè máa ro kò sí ẹgbẹ́ olùbẹ̀ bó ti ẹ̀jẹ̀ sí pé ó súnmọ́ kébé àwọn tá a jẹ́ mùsùlùmí àwa la ti àwọn àfáwà débẹ̀ ó súnmọ́ bẹ́ẹ̀ but àfáà nítorí pé àwọn mùsùlùmí ò mọ ìwọ̀ tí ẹ kún ó ṣe fún òun gẹ́gẹ́ bí àfáà kó máa gbọ́n àwọn ọ̀rọ̀ yìí kò sí ẹni tó nílò bẹ́ẹ̀ sí wà sí láyé gbogbo tó bá ń ṣe òní tó ẹgbẹ́ ọ̀rọ̀ gidi kò lè ṣe àǹfààní náà tó ń sọ fún láíláí torí tí ń bẹ lẹ́mìí rẹ̀ kó ń sọ fún wọn ọkàn ń sọ nílé akáni owó èmi ó gbowó ẹwọ tí ẹ bá ń bọ́ sáà tí ẹ bá ń bọ́ wá sí záàsì àti dáadáa záàsì ní ọmọ sábò kí àwọn bọ́ wá sí dáadáa àwọn wá sí ẹ máa ń gbọ́ ní ẹ máa ń sọ fún ni wá sí záàsì ní ẹ gbọ́ wá sí ẹ àwọn wá sí ẹ máa ń sọ fún ni àmọ́ tí ò jí kí wá sí wọn ṣàǹfààní láwùjọ ọ̀tí tí ń bẹ́ẹ̀ ní ọkàn sọ́jà lè fáwọn èèyàn ọwọ́ ni wọ́n nídìí níjọ́ kan sí wá sí lọ wá sí ní agbá wá sí òkú ní ṣẹjọ́ ẹ̀ báyà kan sí ìdílé nu wọ́n fẹ́ náwó ó jáde mọ́ wọn ẹjọ́kọ́
ó tọ́ láti bá àwọn yàtọ̀ mẹ́rin náwó náà wá sí ti ń ṣe ó tó ní ẹ̀ máa ń dá fẹ́fẹ́ máa ń sọ̀rọ̀ àmọ́ tí ń bẹ lọ́kàn rẹ̀ tí ń sọ fún wọn òun ni òjò lápá lọ́kàn wọn ètí ń sọ yé wa kò sí láyé ẹ máa ń sọ ìdílé fún wa sí ẹ bá ti lọ tí àfa tó bẹ gbóró àwọn èèyàn tí bá ń ṣe wá sí gidi bá àwọn èèyàn bẹ́ẹ̀ bá ń wo àwọn èèyàn kò ní ẹ máa kíyèsí kí ní ìwọ́n ara wọn láàrin ìbẹ́wọ̀n tó bá gbọ́gbọ́n sẹ́jú tí àfa tó jẹ́ àfa súnà tó bá gbá máikrófóònù láàrin ìṣẹ́jú márùn-ún ó sọ pé yẹn sọ̀rọ̀ sáàsì yìí tó bá padà ẹ̀ bá dé owó tó lòun gbà ní wá sí tẹ gbọ́ tẹ́lu ń bà yín ẹ̀tọ́ nísìnyí owó tó wá ná láyé láhìlá ló wà gbé bàdírì ẹ̀yin tẹ́sí tó wà sí ẹ̀fẹ́ ní mọ̀ sọ́kún lẹ́yìn ọ̀rẹ́ jẹ́ lájọ́ iná ní láwa ní ọjọ́ so àwọn àfẹ́ wà sí wọ́n tí wọ́n máa báyọ̀ sọ̀rọ̀ náà wọ́n á sọ ní pé ìgbàlú àti ẹ̀dílé ọkọ̀ ìyàwó ẹ̀wà náà fún yín sí kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ń lọ wá sí ọ gbọ́dọ̀ pé owó ní bá lọ ìtò gbọ́dọ̀ lẹ́mí rẹ ni pé iṣẹ́ tó gbà ẹni tó pè dáa yìí pé man yakum bid-da'wati ila Allah ẹni tó fi rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tọ́ èmi dẹ́ kí àwọn èèyàn lọ́sọ̀tọ̀ náà ọba iṣẹ́ àwọn àlejò ọlọ́run ṣùgbọ́n bá ti wá bẹ̀rẹ̀ gbogbo ọ̀nà tó lè gbà wọlé mọ́jú wa nǹkan káyìí rẹ o kí mo sì ọgbọ́n mo lè fáwọn léyìí tó fi jáde láàrin wọn táwọn afá máa ń táyé jùlọ nìyẹn ó sì lójú afá tí ó lè ṣe so ẹgbẹ́ jẹ́ dáhìn nìyẹn òun lẹ́ tí ẹgbẹ́ ni ìyá ọ̀dọ́ wọn ló pèsè sí lóòótọ́ àwọn kan lónìí bí yóò pèsè sọ́dọ̀ amọ́dá ti jáde èyí ó pèsè sọ́dọ̀ tó amọ́rù àbùkọ́lì ìlànà àdúgbò kálukú máa ń pèsè sí ìjọ rẹ̀ àwọn náà sáà ti bẹ lọ́tọ̀ kí náà ń jà sí násìláàtì nìkan ló wà lẹ́nu ẹ̀rọ kó ti jáde àbí tó pé kọ̀rí àwọn àfa àwọn ilé ìgbé gbó násìláàtì bó ṣe kún the more náà bá ṣe kún ó ṣe kéde yìí lòun ṣe lọ́wọ́ lọ́wọ́ sí ìfòdó ẹ̀sẹ̀ dá mẹ́rin ẹ̀sẹ̀ dá 50 kò sí ẹ̀nà owó kẹtọ́ lọ ẹwà bẹ̀ sí pọ̀ tó gọ́ọ̀yà wọn nìyẹn bó ní ìjọ wá sí kẹ́kún òun ló fi jẹ́ gbogbo tí ó máa ń wu àwọn èèyàn olú wọn sọ fún wọn àmọ́ ẹgbẹ́ pé ìyàtọ̀ ìjọba bá ó tẹ̀yìn lọ́rùn o but ó gbọ́dọ̀ wo mẹ́tọ́dù bí olú sí bó ṣe rẹ́ pírísẹ́ǹtì ẹ̀ lóbi nìyí tí ó tẹ̀yìn lọ́rùn àmọ́ tó ti bẹ̀rẹ̀ rẹ̀ pé nìyí ibi àtàwọ̀ṣe sọ ẹ̀ dápẹ́ ní dáhìn yẹn sífàtù dáhìn yẹn àwọn ròyìn tá a gbọ́dọ̀ rí láàrin tó fẹ́ gbókò fẹ́ bí àwọn ètò ìyọ̀nà ọlọ́run bá kí làwọn àwòrán tábọ̀ lára tiẹ̀ náà ẹgbẹ́ fẹ́ ṣe dáwà tí ò bá ní àwọn àrùn yẹn dáwà rẹ̀ kò ní nàìjà tó bá lè ní nàìjà kò bá tún wà successful ju bí ó ṣe wọn lọ ẹni tó dúró nípìnlẹ̀ ìfẹ́ kó ṣe ọlọ́run bá àwọn kan tó ní bùkátà sí àwọn àrùn ìtàbọ̀ lára rẹ̀ pé agbọ̀dìbò náà ní ma pé ibi tó yẹ pé àwọn èèyàn sí nǹkan ó ti rí nìyí oyè àyẹ̀wò àlónìí táwọn kéèyàn ní mọ̀ káwọn sì gbọ́ ibi tó fẹ́ pé àwọn èèyàn sí kó ti rí nìyí kó yé ẹlòmíì ní ìmọ̀ ó sì lóun fẹ́ pé àwọn èèyàn sínú súnà àmọ́ súnà ń gbọ́dọ̀ sí nìyí kò yé irú wọn tẹ́ bá ń gbọ́ wá sí wọn súnà máa ń bẹ̀ gidi àmọ́ wọ́n máa kán omi súfì yóò máa ń bẹ̀ mọ̀tẹ́ máa gbé súnà ẹ̀ máa rí àwọn ìyàwó wọlé ẹ̀ ha àwọn ibi tó bá gbé tó yọ àbájọ ní kàn sọ à ń gbọ́ àkàtà àdúgbò ní àwọn bí ìkànnì àwọn gbọ́ wá sí rẹ̀ wá sí wa òkè pàtó àdágbò ẹ̀rọ wọ́n yá ẹ̀yí ó tọ́ pèsè súnà ní but kò gíyà sí ẹ̀tí tí àwọn ìpínlẹ̀ ẹ̀yí yá mashallah afáàní o so ẹ̀yà kọ́kọ́ rẹ̀ ti sára
torí máa sọ àwọn àfa yẹn ẹni wá ẹni agbó yìí pé àbójú awọ́ sí lẹ́gẹ̀dẹ̀ wá ẹni wọ̀rọ̀ gbọ́ so fáwọn pé àfa yẹn àbọ̀ wọ́ sí ju bá a lọ lóòótọ́ súnà làwọn máa ń pèpè sí àmọ́ bí akẹ́kẹ́ máa ń kàn mí Sufi bẹ́ẹ̀ bí dídá ti kéwú nípìnlẹ̀ ká tó lọ sí Madina bí Saudi Arabia láti lọ kẹ́kọ̀ọ́ àwọn atẹ́kùn kìíní ẹ̀sìn kìíní yìí ó sì bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n kò máa ṣe àlékún àgbóyé pápá náà. náà àwọn tó yẹ pé òun lẹ́gbẹ̀ẹ́ súnà ní bọ́ Sufi tiẹ̀ ó hàn ju súnà lọ ìwé lẹ́yìn mo lè sọ bọ̀tẹ́ ní mo sọ yìí sí ìgbèrè sínú súnà rẹ̀ ó pọ̀ ju Sufi tẹ́gìrì ti kàn sí lọ bọ̀tẹ́ lẹ́yìn Sufi ẹ̀ pọ̀ ju súnà lọ Sheikh ló bàbá yìí tábàdà ìyàbúrò Abibullah Abdul Habib náà Sufi wọn ó dùn súnà wọn ò jẹ́ dédé ọmọ amọ́tọ́ yà nínú ẹjọ́ nìyí tí wọ́n ti sáwọ́ ọmọ ẹ̀wọ̀n ọ̀tí ẹ̀wọ̀n mẹ́fẹ́ bẹ́ẹ̀ ń jòkó gbogbo àwọn àbá fún jòkó ọwọ́ ní mòlú ní ó tún wá lọ rí píkẹ̀ ní stadium ẹ̀yìn lẹ́sìn gbé wá bọ̀dá kìíní ẹ̀ ó ń la rẹ̀ gara tó rọ́kàn náà ẹ̀sìn ni ó àsìkò fúnra wa lára wọn jẹ́ pé ẹgbẹ́ nìyí tún fi hàn lára ẹ̀ ju súnà lọ. mọ̀dérò Muhyiddin ẹ̀sìn ni o sùfì wọn rùn ju súnà lọ. so al-ilmu ni pé ibi tó fẹ́ pèpè sí kó kílíà síyàn dáadáa. ẹ̀yìnbó jẹ́ alùsùn náà kó tó máa sí àwọn kéwú jọ tán kọ́ rẹ̀ ẹ̀yà lọ sàkùránì fún yàn. sẹ́pẹ́ alùsùn náà ti pèrè rẹ̀ sẹ́pẹ́ sórí ibi dùn pọ̀ dùnú kí máa sọ sàkùránì fún yàn sàkùránì. àwọn tí mo sọ yìí ṣe ẹ̀ lè bí alùsùn náà wọ́n sàkùránì because alùsùn náà ni pé gbogbo tó bá sí ọ́fíìsì ànábì tàbí àwọn sàkùránì tàbí ẹ̀kẹ́rì àbáwọn sọ bá dẹrùn ní báwọn ló ń bẹnu wọn àwọn àbúrò ọlọ́run náà ọ̀pọ̀ lọ́wọ́ ni wọn anábì ọlọ́sà kò á lè borí abájú ọlọ́sà kò á lè borí wọn ọ̀sà borí múlàtúwárì kọ́dà arínú wọn tí ń sọ gbàtà lọ sí dáwà nínú kọba yìí akọ́kọ́ délu ni bẹ́ẹ̀ òfin ìtọ́jú lòún sọ ní o bẹ́ẹ̀ sì ni onáà dúró kó ń pín ẹ̀sìn sínú ni afẹ́ délu báyìí dé ìlú lé akọ́kọ́ ọ̀rọ̀ òyìn náà afẹ́ àsúnmọ́ ìlú ara òyìn sí yẹn ṣe é kí ni ẹ dúró sọ so mo fẹ́rẹ̀ bí kọ́ọ̀tù láti so pa àwọn arìnrìn ìgbò tí ẹ bá mọ̀ tí ẹ yẹ gbọ́dọ̀ ìgbò yòókì clear because àwọn ènìyàn ti dàrú gan ẹ sì gbọ́dọ̀ yan èèyàn gbọ́dọ̀ yan lóòótọ́ pọ̀lọpọ̀ àwọn afáwà dé bẹ́ẹ̀ ọmọ àdáni ẹni tó bá jẹ́ ìṣòro bẹ́ẹ̀ ara ìgbọ̀rọ̀ sọ tí ẹ bá jẹ́ bá sùfìlẹ̀ ní ẹlẹ́nu pé èsù náà tọ́kùn wa ń wé tira ṣẹ́kọ́ ti wọ́n ṣẹ́fẹ́ sùn ti dùn tó ti dùn tayọ nínú ẹ̀rẹ́ náà míì tí wọ́n bá yọ pé irú àpá tí mo sọ ní sí ibi mo sì mọ̀ mọ́ ni pé ó kàn sọ̀rọ̀ ó hàjásà àwọn tú tí wọ́n ké mo fọ́kọ̀ rẹ̀ sàrà ó hàjásà àwọn tú láti ti kọ́kọ́ gbọ́ bí wà àkọ́kọ́ wà sí ti kọ́ gbọ́ láyé nù ó hàjásà àwọn tú ìwà onírànà tú lẹ́kọ̀ọ́ tó sọ òun kọ́ ni problem bó ṣe present yẹn ni bó ṣe present yẹn afárá Ibn Taymiyyah nínú Allah ta'ala wọ́n wà lára àwọn ẹgbẹ́ pé èèyàn lè hàn tú tani Sheikhul Islam kò sí tẹ́ tó gbóyè òní àwọn àtàwọn ajẹ́lógún gbogbo Sheikhul Islam yóò kú kọ́ kàmbá ẹgbẹ́ pé kàntàbí ti gbogbo sí bọ́lá púpọ̀ kí n kà Sheikhul Islam lẹ́yìn Ibn Taymiyyah ó sì ní Sheikhul Islam ibi mo bá ti da kọ́ ẹ máa ní Sheikhul Islam gbogbo ẹ̀ káàkiri ẹ̀dá wí bẹ́ẹ̀ ni kí n bá tún ní Sheikhul Islam mi wọ́n máa dákọ̀ mi yóò ṣe ìlétí tó ti bẹ́ẹ̀ náà àǹfààní ni wọ́n but wọ́n ní ó tọ́kọ̀ ẹ̀ máa hàn tú ṣàkóso náà tọ́ kò wá sí ọgbọ́n lónìí láyé lónìí ọbẹ̀ pé ẹ̀rẹ́ ní àlùsùn náà àgbà àfà rẹ̀ tó fẹ́ ta là àfà yín àfà sùn náà tálẹ́ náà
Ibn Taymiyyah ni but tabari o tabari en tó tí ó lọ kẹ̀ní alùsùnà tó ní wọ́n gbọ́ irọ́ bẹ́ẹ̀ tí wọ́n hàn tú bàbá bẹ́ẹ̀ present ẹ̀ láwùjọ a ní present ẹ̀ bí ẹni pé nǹkan kan yé bóyá bó ṣe gbọ́ yé nu àgbà gbìyànjú láti sọ pé náà kò tó bẹ́ẹ̀ bọ́tẹ́ ni yóò ní à òun wá sọ pé kọ́dà àwọn kan tí sínú òye tó àwọn àjíṣe ní sùn náà wọ́n ní kọ́dà kẹ́yìn máa hàn tú ṣe pé bó ṣe present ẹ̀ wọ̀n dá torí pé ìtò rẹ̀ gan ní kéde ẹ̀sìn nìyí kéèyàn máa hàn mọ̀tàfà náà gbìyànjú so ẹni tó bẹ́ẹ̀ pé ẹgbẹ́ pé gbé kọ̀rọ̀ pé sí pé wọ́n ní wàhúwà min ahammi sifati allati yanbaghi an yatakhaffa biha ad-da'iya labudda an yakuna 'alima bima yad'u ilayhi eléyìí bá bala ìròyìn tó ní agbára lọ́dọ̀ rẹ̀ ìtọ́ fẹ́ pè yẹn tí ó bọ̀rọ̀ yọ dáadáa tí ò bá yọ ọmọ tètè bọ́sẹ̀ ọ́ tó gbé lọ sínú súnà lónìí tó wá lọ náà ó ti rí àwọn náà ti ṣe àwọn súnà kan rí bá ẹ́ tẹ́gbẹ́ ẹ̀lú mi ti kàn bá yé bí wọ́n ní ìwọ náà sọ rí bí nǹkan bá yọ níta bá sọ níta ti ṣe rí tẹ́ bá lò dáwọ́ lónìí níta pẹ̀lú bí yẹn mọ̀ nǹkan nù kí làwọn súnà wà gbà náà bẹ́ẹ̀ bá kú àwọn náà wà gbọ́ yẹ pé jọ́kẹ̀ẹ́ta ni kọ́dà àwọn ọmọ ya wá bí akú ya jọ́kẹ̀ẹ́ta lọ sàdúrà ní wọn àwọn ará sàdúrà súnà ẹnìkan ka sọ́ọ̀fù mọ́lẹ́kù àwọn ìkàtà ní sọ́ọ̀fù múta ṣe yíò àwọn ìtọ́ ọlọ́wọ́ bá wọ́n dà fún ìyẹn nìyíò àwọn ẹ̀sẹ̀ ní súnà nígbà kó tó wá kílẹ̀ sí ní mini hajj alùsùnà pọ̀ yìí àwọn kankan sì ń bẹ tó ní agbára kan àwọn èèyàn máa ń sì gbọ́ yé kọ́dà àfa àkàtúntò wa sọ̀rọ̀ ẹ̀yẹ́dì oní yìí yàrá ó sì fẹ́ dá ara lẹ̀ àfa wa sọ̀rọ̀ ní abẹ́ àwọn èsì wọn gbọ́ yé tó bọ́ọ̀ pé a lò gan sẹ́ẹ̀rì téè bá ń pè ní alùsùnà tó wà gbé mọ́ mini hajj alùsùnà wal jamaa yóò máa wọ́ ẹ̀yẹ́ lè gé alùpùpù ẹ̀yẹ́ lè gé àfa gidi bọ̀ tí mini hajj ò bá yé ẹ̀ máa rí ọwọ́ níbi dáwà rẹ̀ tó ọ̀pọ̀ ní kíyàn máa tẹ́lẹ̀ súnà kó wá máa kíni bí ní hali súnà wal jamaa so yìí náà ẹni tó fẹ́ pè yàn ó gbọ́dọ̀ nímọ̀ lẹ́yìn tó fẹ́ pè yàn sí ọlọ́run bá sọ náà Al-Qur'an Karim qul hadhihi sabili ad'u ila Allah ala basira ana wa man ittaba'ani wa subhanallahi wa ma ana min al-mushrikin ani sọsọna ọlọ́run ní kúlù wà lẹ́yìn tó fún wa pé áàdì sabili ojú ọ̀nà mẹ́rin o ad'u ilayhi ibi tí ti pé gbìlọ ala basira al-basira huna bi ma'na al-ilm àtàwọn tó máa ń tẹ̀lé mi náà ibi tó wọn gbìlọ so ìdẹ́pẹ́ wá gángan kò gbọ́ ọ̀rọ̀ àti sísá nípa Muhammad sọ̀sọ́nà àti bí àwọn sọ̀hábà bá ṣe ní ẹ̀yìn rẹ̀ níparí ẹjẹ́ fún wa ní àbúrú yìí kan pé ìmọ̀ rẹ̀ alẹ́ tí ó mà àwọn yẹn ti máa ń da ẹlẹ́sìn ọmọ ẹ̀ mà ẹ wá ọkùnrin kan tó sẹ̀ ó pa èèyàn 999 ó wá bẹ́ẹ̀ túbá ó wá lọ bá ọ̀rẹ́ rẹ̀ kan pé dàpọ̀ pé kọ́ tọ́ka mi sí onímọ̀ bí ìbéèrè lọ tọ́ka mi sí onímọ̀ eléyìí wọn á mú lọ sọ́dọ̀ ẹni tí ó kàn lẹ́sìn báwa láti máa ń sí mo lónìí òun ò ní mà òun kàn jẹ́ lẹ́sìn dáadáa ni ìmọ̀ ń gbàwọ̀ ẹ̀ ìmọ̀ ń tún dáadáa ọkọ̀ anẹ́tínẹ́ ọlọ́run ni wọ́n yẹ o anẹ́tínẹ́ ó fi ìbẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ kò fi ìmọ̀ sọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́run kan sì fi ṣe wá sí o bẹ́ẹ̀ bá ṣe wá sí ìbẹ̀rù ọlọ́run bá ṣe ẹ̀sìn ọ̀sán fún ó yẹ wàá pé wàá nímọ̀ lórí sọ pípa àkọ́kọ́ sọ gbà mí náà àìnímọ̀ ló kó bò mí eléyìí nílẹ̀ wọ́n ní mọ̀ láíláí à ọjà ìjọba náà àmọ́ ọ̀tọ̀ fún mi ló bàbá jẹ́ yìí náà wọ́n nù ní sẹ́yìn náà kó fẹ́ kan wá pé 100 kì í mọ̀ pé èyí 100 tó pa kò tẹ̀ wọ́n rán wọn kò tẹ̀ pa nù ó sì wá sí ọmọ ìjà sí wá sí o ó tún wá kí ẹ̀ kára náà ẹgbẹ́ tó bá ó tún wá lọ bá ọ̀rẹ́ mi àní mo ní bọ́sẹ̀ àtọ́kàlẹ̀ sọ́dọ̀ ní ma ẹni wá ní kò sí ẹsẹ̀ tí ọ̀nà kì í forí jiyàn tẹ́ ẹ bá ti wà láyé kọ́dà ẹ̀kọ́
tí ẹ bá rẹ́dì kó n fẹ́ fẹ́ bọ́ọ̀lẹ̀ láyé ọlọ́run sì kéde ọlọ́run polisi ní bá tó bá tọ́ba 50 years tọ́bi sẹ́bọ̀ ó sì kọ̀ látọ́ ọlọ́run ní sinmi ọlọ́run polisi yàn so àpẹẹrẹ kí yóò sì kéde kí yóò mọ̀ lélẹ́yìn nù abiola ọba ìbíọ́lá wọ́n dà fún wa ní àgbọ̀yé ìmàyé o aláìláì lọ́wọ́ wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. Ẹ̀fà àgbàlagbà láyé báyìí bá sẹ́kù wá di 15 minutes after two I must stop. 1 2 3 4 5 6 7 8 9 10 olèlè ọ̀ ìwájú kọ́ ìwájú ní wọ́n ti dé wá lọ táwọn obìnrin náà ní ọwọ́ ẹgbẹ́ tó bèèrè ní ọkọ̀ ìyàn kí hàn sí o ẹnìkan wá kún apọ̀ tó lẹ̀ jẹ́ tó bẹ̀rẹ̀ sí ó ṣe bí sẹ́gbẹ̀ ló sápá sí so ẹni tó ń kírun lọ iná kò wá sọ́kàn rẹ̀ pé apòsì lọ́dẹ̀ ní ló sí wọ́n ti wá pàdé kí táwọn ti sálámà so ẹni á bèèrè pé ṣé ìrànwọ́ wà pàdé àbíkẹ́ kéèkì nípa obìnrin tó travel láì lẹ́lẹ́tọ̀lẹ́ so gẹ́gẹ́ bí economic situation tẹ́rẹ́ kò sí agbára owó ní gbogbo kìlì tó ló wáyé pé nítorí ìdí yẹn lọkùnrin yẹn tó jẹ́ lẹ́tọ̀ẹ́ pé ọkọ ni àrẹ́gbọ̀n ni alábòrẹ̀gbọ̀n ní ìdílé tẹ̀lé lọ ibi tó fẹ́ lọ nítorí ìdíwọ́ owó ṣé lórí ẹ̀ wà gbájú. ẹni tí kírun sẹ́pẹ́ ìmọ̀mù lẹ́bọ̀ wà ní àkóso wọn àlọ́ wọn á sì mistake so wọ́n bá dán kí náà wà òkè nítorí àti sọ̀rọ̀ àṣánlá ó kí ló bá ń tọ́ kan Abdullahi wa ṣe yọ ẹbí òsì rẹ̀ ó fa wa so òní kó tó òun ẹbẹ̀ rẹ̀ ẹni bẹ́ẹ̀ tó ń bọ́ sí ẹgbẹ́ rẹ̀ tó ń gbé tó fà mí sẹ́yìn tó tó ń bẹ̀ wọ́n lọ́wọ́ tó sọ tó ń bá mọ́ tàbí kí yá bẹ́ẹ̀. ó máa wá sọ́kẹ̀ ìgbéyàwó. nínú ní kò mọ náà ẹlẹ́ẹ̀kejì ìgbàdá ń sọ̀rọ̀ nípa gómìnà dá travel káwọ́ ó ṣe rí lónìí pé owó ẹnìkan láàrí àárí owó ẹnìkejì sí ìsìlámù gbà láláì bí àwọ̀ wa lọ ọgbọ́n ọwọ́ nítorí pé jí ẹ̀yìn hajj ọ̀ràn yẹn ni àmọ́ ọ̀bá fi ìsìtọ́ àwọn ìsìtọ́ àwọn afẹ́ kí ẹ ti pé agbára ìmọ̀lẹ̀ sí hajj nìkan ní ìsìtọ́ àwọn kọ́dà wa rẹ̀ ní tó náà yẹn maka tí mo rán yín maka o but oṣù kan nílò ìtí òjò ní sí máa ń ṣe tí ìbá ti jáde kí wọ́n lọ kò sí ó ní fún ìyàwó mi àtàwọn ọmọ mi ẹni tó bẹ́ẹ̀ rán maka wọ́n sọ pé tọ̀ ó kún kan o ní ìlágbá láti lọ abẹ́yọ̀ kan ló kù kẹyọ̀ kan wọ́n ní pé ẹ fún mi lówó tí pa ọmọ yìí lóṣù kan tí lóṣù méjì tí wọ́n mọ̀ bí náà tí ò bá ní ìlágbára o so ìṣètò tán àti obìnrin òun ni pé ọkọ rẹ̀ ó gbọ́dọ̀ rí ẹ tí ó jẹ́ àbíwọ̀ tó bá wá ní gbogbo tán pè lówó tí ò bá ti lábẹ́wọ̀ kò tí ì sí ìsìtọ́ wà fún obìnrin yẹn náà káàdù náà. wọ́n ní ní ẹ̀rí pé kí ẹ̀rọ kọlẹ̀ ẹ̀kọ́ ọ̀lẹ́ ẹ̀rí ní ẹ̀rọ kọlẹ̀ èyí tó dájú ní ká jíwèé ibi tẹ́lẹ̀ lè rí ká jíwèé bọ̀ because ọ̀rọ̀ kúnlẹ̀ tayọ pé kẹta sọ́ba náà sókè yẹn lọ́wọ́ tíra àfa àbàtà ìsàwọn mi tí wọ́n gbà wọ́n ti kọ́ sí English tó wà máa ká ẹ̀wọ̀n ni manner of the greeting in Islam wọ́n ti túnú oṣù tó 250 naira lọ àti 350 naira wọn ni wọ́n ń ta síra yẹn so tí n bá fi àfa àwọn olùbẹ́sẹ̀ ìyẹn ò rí inshallah kẹ́ni ẹ lọ́ka àmọ́ ní sókí ẹ̀rí tó ní ká máa kúnlẹ̀ èyí tó súnmọ́ tòsí yàn yìí ó ní hadisi Anas ó wà ní Tirmidhi bẹ́ẹ̀ ni ẹ bá ní ìyá lọ sọ lẹ́yìn náà yóò rí ọkùnrin kan ló bí wàlúù sọlọ sọlọ pé bá a bá pàdé ara wa ọmọ ìyá àbọ̀ rẹ̀ wa apàdé rẹ̀ ṣé ká tẹ kọ̀kọ̀rọ̀ fún alábìnrin la má tẹ kọ̀kọ̀rọ̀ èyí náà tó. kọ́dà anabi sọ̀sọ́lá Salman ẹ̀kọ́ òun ni ó wá bá anabi Madina ni òun ṣe gbà sílámù ni ó pàdé anabi ayé bá kúnlẹ̀ fún alẹ́ ayé kúnlẹ̀ fún yàrá àwọn kúnlẹ̀ fún. sotí àwọn ẹ̀rí kan náà nìyẹn bọ́ kó lè kẹ́ni ẹni bá gbàgbọ́ rẹ̀ dáadáa bóyá wọn bá challenge yẹn kó wọn lè lọ́wọ́ sọ dáadáa so ẹ lọ katira fati yabasa tó sọ yẹn ẹ rí tó náà fi ṣe bá tẹ bá sàmúlò akẹ́tẹ̀ ẹ náà. wọ́n ń dúdà kéèyàn dá ìyẹn dúdú àti kọ́lọ̀ ni. ẹni tí ó bá nírun dúdú tí irun bá ti funfun kò lẹ́tọ̀ọ́ kó dá irun rẹ̀ o sí ẹni kọlọ̀
ọgbọ́n oṣù dáyẹ̀ sí rẹ̀ wọ́n rẹ̀ tó bá gbé rẹ̀ bá di white èyí tó jẹ́ súnà Nabi sallallahu alaihi wasallam òun lẹ́sìn rẹ̀ bá white Islam gbà láyè kó dáyẹ̀ àmọ́ kò bọ̀ ọ̀lù black ọ̀lẹ́lu kọ́lọ̀ mi ọ̀lẹ́lu red green yellow Ànábì ló ń bẹ̀ ọ́ sallallahu alaihi wasallam tó gbé black yẹ wájú black ọtí ti sí fáwọn èèyàn ọba fẹ́ fẹ́ ìyàwó gan-an tó bá ti rí ewu lé ní wọ́n tó ti rẹ́ sí yọ́ọ̀gì kò ní òpin ẹ ti wọ́ 60 yóò pé 40 ní so ọtí ti sí fáwọn èèyàn Islam fẹ́ dé kéèyàn ní wọn white kó wá dá ẹ̀sìn black kọ́dà nínú súnà Nabi sallallahu alaihi wasallam òun ni gbogbo ẹgbẹ́ ní wọn fún àwọn súnà tá àti máa rí nílẹ̀ yìí àti máa rí káwọn máa ṣe kọ́ wa kí ó ṣe níràn fún wa o ẹ̀yin tẹ̀sí níràn fún ẹ máa dá ẹ̀ red green white súnà Nabi Muhammad sallallahu alaihi wasallam náà pẹ̀lú sáà nọ́mbà tó náà ni ẹni irun bá funfun kò bá jẹun rí kò bá jẹun gan kéèyàn máa dá rẹ̀ bó bá funfun ni o tó bá ti funfun tán ni o kéèpé ẹ̀yìn náà ti ń bọ̀rọ̀ fún díẹ̀ díẹ̀ wá sí kíní bó bá ti white dáadáa ó lè wá gba yàrá rẹ̀ pẹ̀lú àwọn kọ́lọ́sì. ètò èèyàn tí èèyàn wá kẹ́rin tó bẹ́ẹ̀ á wà ní ìdíkà kan tó bẹ́ẹ̀ á ń bá wọn síbi sí tó láwọn dídí àwòrán lọ láti tọ́ wọn lọ ìdí àdúrà bí òkè nǹkan tó báyìí ṣé ìyẹn ni wọ́n pè ní ṣúfì náà wà ní. Number 2 ìmọ̀ọ́mù tí wọ́n máa ń pàpè mọ́ra pé bẹ́ẹ̀ ultrasound pé ó lágbára ju gbogbo ìyẹ̀pẹ̀ táwọn máa ń wò lọ pé nǹkan tí ìyẹ̀pẹ̀ táwọn ń wò ìpẹ̀ táwọn ń kó ó ṣe jáwọ́ ẹ̀ pé ìpẹ̀ táwọn máa ń wò ìpẹ̀ kò lágbára tó ultrasound tí ultrasound ó máa dídè ṣé ìyẹn lè dìdọ́tẹ̀ pé ìmọ̀ọ́mù ló gẹ̀gẹ̀ ń wo ìyẹ̀pẹ̀ tí èèyàn bá ní kí n lẹ́yìn. na last question náà ní pẹ̀lú gbọ́lọ́ inshallah a ní central committee meeting question alákọ̀ọ́tàn béèrè àti pé bí àwọn tí wọn kì í tí ò sínú tọ́ríkà kan àwọn bẹ́ẹ̀ Tìjàníyà ni kò í ṣe Kọ̀dìríyà bọ́tí kan máa ń lòdì àdúrà afárá ni wọ́n máa ń lòdì àdúrà ní mọ̀tí jára sáà lè pẹ́ nìyẹn ní Súfì ni o àmọ́ àlè sọ pé koríko òun pé Súfì lòun